olórin bàbá tó fọwọ́ yọ. a sọ̀rọ̀ ọ̀gbàlà nínú ìwé yìí. tó bá ń yin bàbá kì í rojú. tó bá ń yin bàbá kì í rosẹ́. Bàrídé ọmọ ìgbàlà. Tẹ́tẹ́ gbórin Jésù tí mo gbé dé, tọmọdé dàgbà tẹ́tẹ́ gbọ́ mi. Ọmọ yìí tó yìn bàbá mo tún dé, bàrí ìgbàlà ló tún gbé kan yọ. Jesus dimension tí mo gbé dé, ó di ilé Jésù, ó di ilé bàbá wa. Ẹni bẹ́ẹ̀ lọ bẹ̀ kó bá mi ká lọ. Ojú ti yí fùjì padà sí Jesus dimension. Ojú ti yí fùjì padà sí Jesus dimension. Ọmọ kékeré ló. Àgbàlagbà wọn jó. Newcomer tún jó. Newcomer tún jó. Adúpẹ́ o. Bí Bíbélì lórí ìlú wa. Ìbà Ọlọ́run bá mi ìjọ àrí ìrú àlọ́bà mi àjìkọjọ Búdà. Ọba tí ń jẹ́ kó yẹ ní òyígìyìgì mi ọba ìjọ. Àgbá ńlá tó ṣàyérò. Ajíire a. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ni. Ọba tó lọ́jọ́ tó dú. Ọba tó jẹ́ pé máa bẹ ọwọ́ ẹ̀ náà ló wà. Ajíire Asunre. Adúpẹ́ pẹ́ òkú. Iṣẹ́ bàbá mi lókè. Ajíire Asunre. Ìbàrí Jésù bí. Iṣẹ́ bàbá mi lókè ni. Ìbàrí Jésù bí wípé o, ọmọdé dàgbà ìdúpẹ́ o. Ọlọ́run mi paradà wálé ayé. Ó ní Evangelist Sam Bari Jésù ni mo fi wọlé lórí ètò yìí. Jésù mi paradà ó dọ̀run o. Tí bàbá bá padà bọ̀ ìdájọ́ dìde. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Rí pa, wọ́n wá wọn rí pa. Akúnlé akálẹ̀jọ́ akílọ́mọdé akílágbàlagbà. Hẹ́rọ́dù. Omoloju Olodumare yín rẹ̀. Wọ́n wá. Èmi ni kọ́kọ́ wà lórí ètò lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Láti ipa Jésù, wọ́n wá wọn rí pa. Mistura ọmọ yín ọmọ Asunramu náà ń bẹ lórí ètò. Wọ́n fẹ́ gba Jésù léèwé, wọ́n fẹ́ gba Jésù láàárọ̀. Torí wọ́n fẹ́ gba Jésù. Wọ́n léwo ni mo tún fi wọlé lónìí. Orin Evangelist Sam Bari Jesus ni mo fi wọlé lórí ètò yìí. Bẹ́ẹ̀ bá rí ó ń kọrin bí ìgbà tí Barrister bá ń kọrin ni. Àmọ́ style tí wọ́n yàtọ̀. Alàgbà ẹ̀dùn. Ẹ mọ̀ jẹ́ nǹkan pápọ̀ lọ́pọ̀lọ́ péjọ. Mistura Asunramu ya ìwọ náà gbóhùn sókè kí àwọn èèyàn wá. Ẹ̀yin tèmi nílé lóko ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá ṣàlàáfíà lẹ wà. Ṣé gbogbo ẹ̀ ń dùn ṣó ń rosy? Nítorí pé ojú ọjọ́ ó dà rẹpẹtẹ níbi tí èmi wà yìí. Báwo lójú ọjọ́ ṣe rí níbi gbogbo ibi tí ẹ wà? Ní Dubai ni, ní London ni, l'Amẹ́ríkà ni, ní gbogbo ìlú Dubai. In fact, ìlú wo ló tún kù nílé ayé yìí? Malaysia, Canada, gbogbo ìlú ní Omoloju mọ̀, a tún ní Philippines, Malaysia, Manali àbí kí lẹ máa ń pè. Àwọn ti Europe ńkọ́? Àwọn ti Europe gbogbo wọn pátápátá àti Naija. Àwọn ti UK pátápátá. Àwọn ti UK, Spain, Germany, everything gbogbo bí tẹ́ ti ń wò wá. Ṣàlàáfíà lẹ wà o. Àwọn ti Egypt ńkọ́, àwọn tí ẹ ní Cairo ti gbàgbé ni.
òun náà ni gbogbo wọn ti understand bẹ́ẹ̀ yẹn tí bá ti dárúkọ London Nàìjíríà wọ́n ti mọ̀ pé gbogbo wa náà ni ó kó pọ̀ ọmọ Yorùbá lápapọ̀ gbogbo ọmọ Indian àti Igbo àti gbogbo wa ìkọ̀kan náà jọ ni wá ṣé gbogbo ẹ̀ ń dùn ṣó ń lárinrin. Ẹ káàbọ̀ sórí ètò wa lénìí ètò Amúlùdùn tó jẹ́ wípé èmi àti Omoloju Olodumare náà la jọ ń ṣe. A tún ti dé sórí ètò lónìí ṣé àlàáfíà lẹ wà ní gbogbo ibi tẹ́ wà báwa náà ṣe wà bí. Yọlọ Ìbàdàn tí Jesus dimension ojú kì í kù sí Ìbàdàn tí Jesus dimension Jésù yẹ iye. Ẹni bá fẹ́ yẹ kó bá mi ká lọ. Akíọ̀gbẹ̀ yín tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí náà. A kì í lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa kì í rẹ́gísítà bá a ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹni bá fẹ́ yẹ kó bá mi ká lọ. Lórúkọ gbogbo àwọn ọlọ́gàá ilé-ẹ̀kọ́ ilé-iṣẹ́ Mistura FM. Bóyá ara bọ̀ láti. Gbogbo àwọn tí ń gbóhùn sáfẹ́fẹ́ ń bẹ̀ pátápátá. Jésù Olúwa òpin. Àti ikọ̀ Omoloju Olodumare Productions International. Ìgbàdíyẹ ló máa. Àti ti 11th Media Global Concept. Kàbórí ìṣàyà ìyípadà. Lákìrò ẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Wọ́n tètè bá Jésù. Ọ̀run àpáàdì ó ti ṣú ọjù. Ẹ ṣe àdúpẹ́. Ó ti ṣú ọjù. DJ Murphy tó já mojú ẹ̀rọ wa kò sí nílé lónìí. Òun náà sáré lọ faransé mi fún ìṣẹ́jú díẹ̀ ni. Ọmọdé. Fún àwọn bíi ọjọ́ díẹ̀. Àríjé alàgbà. Àwọn ẹni tó di lébùnà wà ní agodo pẹ̀lú wa. Lówó ń bọ̀ orí. Deborah Alex. Àbọ̀ orí Bàríjé. Àwọn ló di ilé agodo mú. Àwọn ló di ilé agbára mú. Bàríjì. Àwọn ló jẹ́ kẹ́ máa rí wa wò kétékété tẹ́ fi ń gbọ́ wa báyìí náà. Adé ìsàlámàdé ìwòsànmàdé sí bàbá mi. Àjọṣètò papọ̀ náà lónìí ni. Àwọn ọlọ́wọ́ bọ́tìnì wa náà wà pẹ̀lú wa. Ọmọ ọ̀dọ̀ àgbàjé. Àdúpẹ́ fẹ́ ọkùnrin àjọṣètò papọ̀ lónìí ni. Tó ẹ já kẹ́yìn tẹ́ ẹ darapọ̀ mọ́ wa náà lórí ètò kó tó di pé à ń bètò. Mistura látọ̀dọ̀ rẹ lọ́hùn bá mi wo àwọn tó bá wà pẹ̀lú rẹ mẹ́ẹ̀. À ń bọ̀ lẹ́yẹ kankan à ń mẹ́yẹ bọ̀ lápò ní o à ń mẹ́yẹ bọ̀ lápò ní. Mọ̀ mú bọ̀ bóyá dúdú ni bóyá funfun ni àti ìmọ̀ èyí tó fẹ́ mú bọ̀ là. Bẹ́ẹ̀ ni mo ti mẹ́yẹ mi dé ó yá àwọn èèyàn wa wọ́n ti darapọ̀ mọ́ wa Ọpẹ́yẹmí Kẹ́hìndé wọ́n ní welcome ma welcome sa yẹn ló ń jẹ́ wẹ́dán ma wẹ́dán sa. Latif Adéọlá Okunola wọ́n ní ó tójó mẹ́ta bro mi. Ẹ̀gbọ́n brọ́dà mi nìyẹn àwọn ni ẹ̀gbọ́n Saheed Òṣùpá. Wọ́n ti sọ pé ó tójó mẹ́ta Ọlọ́run wọn bí tẹ́ ìgbà lọ èmi ò mọ̀. Ọmọ ń béèrè rẹ lọ́wọ́ mi gbogbo gbà. Ẹ ṣé mo dúpẹ́ sà God bless you sà ẹ kú àbẹ̀wò mi ọmọ kékeré tó ń ṣe ńlá náà ní Ọlọ́run ọba náà ní kò ń ṣe mí ẹ ṣé gan sà. Latif Adéọlá Okunola ok àwọn náà nìyẹn ẹ mú kí yín o ẹ ṣé gan ẹ bá mi kí àwọn ń kù wá lọ́hùn. Omidan Ọmọlọ́lá wọn ní àwa ti Cairo gan àwa gan wà ń bí o. Adúpẹ́ fọ́lọ́run pé gbogbo ẹ̀ ń dùn ẹ ṣé gan ẹ káàbọ̀ sórí ètò wa lénìí. Alájà Títílayọ̀ Adétúnjí wọ́n ní happy Sunday happy Sunday náà ni God bless you ma. Adéọlá Oyinlọ́lá Babs àwọn náà ní happy Sunday bàbá. Ṣé ẹ fẹ́ máa gbé lọ ni àbí kí n máa sọ lọ bẹ́ẹ̀? Mọ̀ gbé lọ láti bẹ̀ mọ̀ gbé lọ. Olórí Adéníkẹ́ Olúwaníṣìkẹ́mi Ọlájírè Adéyìmí orúkọ yìí pọ̀. Adéyìmí ká Dẹlẹ́rù tó bá rántí wọ́n wá yọ Dẹlẹ́rù bẹ̀ wọ́n yọ kúrò. Àwọn lórúkọ wọn yẹn gùn gan-an. Àwọn lórúkọ wọn gidi ò rántí. Wọ́n ní long time no see sorry I have been so busy abájọ mi náà sọ pé ó ti pẹ́ títí orúkọ tó lọ́ǹgì báyìí nínú program wa. Ó gùn bẹ́ẹ̀ yẹn. I have been so busy to watch your show. I miss you both my dear sister you looking sexy. Èmi náà ni tọ́mọ bá dára ẹ jẹ́ ká wí ẹ ṣeun màmá mi. Kí ni? Ẹ ṣé mo dúpẹ́ màmá mi Adéyìmí ká. Omoloju Olodumare gan àwọn náà wọ́n darapọ̀ mọ́ àwọn sọ thanks for joining us today please share as you are joining share yẹn tó 20 ṣùgbọ́n mi lè pé tán
ológun Kelvin wọ́n ní bàbá nìyẹn Ọmọlójú yìí náà nìkan. àwọn tí a ní Dubai nìyẹn. torí fìlà tọmọlójú gẹ̀ fún wa lẹ́nìí. ọmọ tó mo sọ fún ọ tó bá ti ń kí àwọn èèyàn kí àwọn tí a ń Dubai àwọn Dubai ló ń gbórí wọlé ìrìn tó wọn. ẹ̀yin ti Dubai ẹ mọ̀ sí ológun nítorí pé Ọmọlójú ti máa sọ pé mo kí yín tológun mo kí yín tí oníkíní kan tí oníkíní. kó lè mọ̀ pé orúkọ tá a fi kí àwọn èèyàn nìyẹn. àwọn ológun gan gbórí wọlé báyẹn ṣe gọ̀sà. olórí Adéníkẹ́ Olúwaṣìkẹ́mi Ọlájírẹ́ ní I love your haircut. èmi náà ní kémi náà ṣe bí sexy babe ní ẹ ṣáà. kí wọ́n náà ṣe bí àwọn tó wà ń ta. kò sárúgbó wọ́n náà ṣe bí àwọn tó já sí kó ṣe bí àwọn tó dà mọ́. mo já sí kò sọ̀rọ̀ gbàgbé ẹ̀ tá a bá fẹ́ ṣe là fẹ́ ṣe. ìní. a bá fẹ́ ṣe àmọ́ ṣe. mo já sampion kí ló ń ṣẹlẹ̀. jẹ́ ìwọ̀n àwọn tó wà lọ́dọ̀ mi bì. mo gbọ́. Alimi Ìyábọ̀ Usman Alimat Babatunde Mosoro Victoria Oluchi Mustapha Harun Adébánjọ Ìdòwú Ọláògúnkọ̀yà Májẹ̀mú Abraham Awímáyẹ̀hùn Peter wọ́n wà pẹ̀lú wa. Ọláyẹmí Shakira Takintayo àwọn tí a ní Nàìjíríà láti ìlú Ìbàdàn. Ọ̀pẹ́ Mikael Fọláṣadé Akins àwọn tó ń gbádùn wa ní ìlú Ìtàló ní Ìtàló làwọn wà tán ti ń mú nǹkan jẹ Fọláṣadé Akins. Àyíndé Kàfáyàt Ológun Kevin Ogúnrìndé Pọ̀pọ̀yè Samuel sísítà wa olórí Adéníkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájídé Adéyímíká Prince Babatosin Akíṣẹ̀yẹ Promise ìyá Obama ṣàlàáfíà lẹ́wà ẹkùjọ́ méjì mẹ́ta màmá àti àníyàn lọ́jọ́ pẹ̀lú wọn kì í fi wálẹ̀ lórí ètò ìyá Obama kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Fúnkẹ́ Bright mo kí yín ṣàlàáfíà lẹ́wà Jaid Ogun akíyín akíyẹmí Kúdírát Ọlátúnbọ̀sún Rachel Ọ̀pátọ́lá ṣàlàáfíà lẹ́wà ọmọọba Àgbàna aláṣà àti olùdarí iléeṣẹ́ Kadesh Promotions nìyẹn tó kalẹ̀ sí ìlú New Jersey níbẹ̀. Àgbàna náà nìkan. Dúrójayé Abímbọ́lá why did you jump my name na Ọmọlójú take time o. mi ti dọ́dọ̀ yìí ni Dúrójayé Abímbọ́lá àwọn tí a nìyẹn ní Màgódò lọ́hùn. tó o bá ń gbọ́ tímọ́tímọ́ ẹyin lójú bàbá God ìmùlẹ̀ ẹyin lójú bàbá God nílùú Màgódò Dúrójayé Abímbọ́lá àwọn ni òun wò yẹn. àfíjú kárán aṣọ ni wọ́n bó bá ń sọ pé oríṣiríṣi ara ló fẹ́ fi aṣọ dá kò sára tó rí lọ́dọ̀ wọn. tí wọ́n yóò dé. Dúrójayé Abímbọ́lá kó ìmúra ìnáwó tó ń bọ̀ níwájú lọ́hùn. Mistura orí yín ni kò lè forúkọ yín ọ̀dọ̀ mi ní ó ti máa jáde lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn kò lè rí yín torí pé ẹ kì í ṣọ̀rẹ́ lórí Facebook. ẹ lè àdìẹ náà kẹ́ lè dọ̀rẹ́ á máa rí yín kò sí wàhálà. ọmọ mi náà ni Mistura ọmọ rẹ ni. ọmọ rẹ bí yán ọmọ bá díẹ̀ bá kú àtàlà ńlọ. Ọláyẹmí Shakira ṣe I like your dress Mistura you look sweet. Fìlà yẹn kì í ṣe pé àbọ̀dé Nàìjà àbọ̀dé Nàìjà àwọn yẹn ti ń bí mi pé kí ló dé mo ti lọ gbé fìlà yẹn wá. Fìlà yẹn make sense. àbọ̀dé Nàìjà nìkan ṣe pé mo kó wá lọ́pọ̀ rẹ̀ tó tẹ̀ ní ẹ ríran wò àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. Ọmọwọlálẹ Adédoyin ẹ káàbọ̀ sórí ìtumọ̀ rí yín. Ìyá Obama Olúwakẹ́mi Oṣòdì mo kí màmá àtẹ̀mí sísítà mi ọ̀wọ́ Olúwakẹ́mi Oṣòdì ṣàlàáfíà lẹ́wà ó tójọ́ méjì mẹ́ta tí ẹ béèrè mi àmọ́ mi ò bínú. Ìyá Obama jíṣẹ́ mi jíṣẹ́ yín fún mi náà màá kàn sí yín lẹ́yìn ètò sísítà mi Olúwakẹ́mi Oṣòdì. Julius Ọ̀nìdọ́lápọ̀ Lámìdí ẹ ṣé mo kí màá mi pàtàkì tí mò ń wò lórí ètò yìí fúngbà àkọ́kọ́ náà darapọ̀ mọ́ wa. Mo kí màá Juliana Ọláníyàn àjọpàdé nílùú Nàìjíríà ni àwọn látìgbà yẹn ni wọ́n ti di màmá mi gan ṣoṣo. tó mo tó ń Ọmọlójú Olódùmarè mo ní màmá tó pọ̀ káàkiri. èmi náà wò bẹ́ẹ̀ ṣé mi gan wá ní wá sísì ṣé mi ní wá sísì gbogbo àwọn màmá yìí báyìí. ìlú Amẹ́ríkà làwọn náà fi ṣe ibùjókòó ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń mú nǹkan jẹ ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí wọ́n darapọ̀ mọ́ wa. Máàmi Juliana Ọláníyàn mo kí yín ẹ ṣeun. ẹ káàbọ̀. Bọ́lájí Oyèlékè ẹ ṣé. àwọn tí a gan tí wọ́n tún gbọ́ Yorùbá gan láti ìlú Philippines darapọ̀ mọ́ wa. Rufus Wálé Adé ọba mo kí yín Princess Fọlákẹ́mi ẹ ṣé Fálọpẹ́ Adéwùmí Bímbọ́ Ayọ̀. ìyàwó brọ́dà mi nìyẹn tó tún jẹ́ ìyàwó tèmi gangan. ìyàwó brọ́dà yẹn ìyàwó ẹni náà ni ìyàwó Ọ̀túnba Fálọpẹ́ nìyẹn. Ọ̀túnba Gbénga Fálọpẹ́ tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ gbogbo àwọn
Pima ní Ọ̀ṣun state national gan ni kì í jẹ́ Ọ̀ṣun state gan ó dà táwọn ní vice chairman mo kí n ṣàlàfíà lẹ́wà sísítà mi Adéwùmí Bímbọ́ Olúwa Bùsáyọ̀ mi fèyí ṣètàmọ́ra kìyọ̀ aláìsàn bẹ́ẹ̀ra àwọn tí a náà ni àwọn náà darapọ̀ wọn lórí ètò àwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà ni ẹni di iṣẹ́ eré orí ìtàgé náà Mistura Asunramu Olúwabùsáyọ̀ mi fèyí ṣètàn ni arábìnrin tó náà ṣẹ̀ṣẹ̀ kó iṣẹ́ kan pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tó náà ń bọ̀ lórí atẹ́gùn láìpẹ́ yìí ní ìlú Nàìjíríà onífèyí ṣètàmọ́ra kìyọ̀ wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò. Olúwakẹ́mi Oṣòdì àwọn ní see you in Houston, Texas for Ayuba live in Houston November 24th. Màá wò ó. Mistura. Àǹtí Kẹ́mi ló wà in charge ẹ̀. Ok. Àwọn bọ́n fẹ́ káwa náà wà kán send invitation sáwà náà, àá yọjú. Àbíbò ni. Bẹ́ẹ̀ni. Ọ̀sán àti táwà bá rí invitation àkì í dédé gbéra níbi tá a bá wà bá àfẹ́. Bẹ́ẹ̀ni. Abẹ́ra nílẹ̀ bòdìdé. Àdìdákùn mi bẹ́ra nílẹ̀ bòdìdé. Ìyá ọ̀bọ̀n mà ní Alájà Àlùbáríkà àná Alájì Omoloju. Alájà ni wọ́n bá. Èmi nù. Bó jẹ́ tí lọ Mẹ́kà automatic Alájà náà ni ọ. Automatic ni o. Olórí Adékúnlé JMK ẹ ṣeun tẹ̀dàkùnmá lórí ètò. Adélọlá Oyinlọlá Babs your cap is not bad bàbá. Àwọn tí a nìyẹn láti ìlú Georgia àti Europe ni mo tún sọ fún ẹ yẹn. Georgia kan wà ní Europe wọ́n pè ní Entails. Ibẹ̀ ni àwọn tí ń wò wá. Mo já ẹ sí ní o kó lè mọ bó ṣe. Ó yé mi bọ̀. Mo já ẹ sí ní. Àló ń yé mi bọ̀ ṣáà máa já mi tán. Rojaye Abimbola ní Mistura my love to you we follow you too wọn làwọn darapọ̀ mọ́ ẹ. Ẹ lágbára Ọlọ́run. Aminu Gani àti Oyin Dàmọ́lá. Your Excellency kábíyèsí o. Tinúkẹ́ Fásọ. Àwọn èèyàn mi nù ọ́ Aminu Ganiat. Ok mo kí yín Aminu Gani àti Oyin Dàmọ́lá wọn ni wẹ́ẹ́ dán my sis. Tinúkẹ́ Fásọ mo kí yín. Fọlákẹ́ Flaky Fudge ó ní ajá Mistura mo kí yín o àkó ètò. Èmi kan tí ó ní ṣe wà. Ó tún ní Omoloju worldwide God bless you sir. Ẹ ṣeun Fọlákẹ́ Flaky Fudge ṣàlàfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Da Silva John Ọlákúnlé ayàwòrán tèmi nìyẹn ó ní well done bro and keep it up. Àwọn bọ̀dá wa nù. Ayàwòrán ni wọ́n. Àwọn oníṣíàtà. Ayàwòrán Gbénga Aládésanmí ẹ ṣeun. Brọ́dà mi Yẹmí Ẹ̀mí Ọlá wọ́n darapọ̀ mọ́ ẹ kú gbádùn. Dàsíbò kì í ṣàyàwòrán o onítíátà ni wọ́n movie actor ni wọ́n o. Dàsíbà movie producer. Ok producer ni Dàsíbà kan náà wà tó jẹ́ pé òun náà ayàwòrán lòun náà. Àwọn ni bàbá mi nù Àkẹ́bàjẹ́ lọ́jọ́ náà lọ́hùn. Ok nínú sinú Ilé Dàsíbà bẹ́ẹ̀ ni. Mo kí brọ́dà mi Akínkúyè láti ìlú Canada wọ́n darapọ̀ mọ́ wa. Ó yẹ máa ṣe àìbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Fìlà bàbá Ìjẹ̀ṣà owó ló fẹ́ fi já o. Ọlọ́run owó ńlá. Kílẹ̀ expect màmá kílẹ̀ yìí náà rò kílẹ̀ expect. Owó ló fẹ́ fi já mi. Olúwaṣeun Adéọlá Ìṣe yèyé aṣíwájú Títílayọ̀ dáadáa wọ́n ní fàlẹ́ omi lọ́mọ. Keep up the good work. God bless you darling. Òun náà kì í yẹn. Thank you, Yeye. God bless you. Ẹ ṣeun. Ọmọọba àgbàna wọn ní àdìgbádùn you guys. Tó àwọn tó yìí darapọ̀ mọ́ wa náà ní tá a ṣe rí. Báwọn bá ṣe ń darapọ̀ mọ́ wa àtúmọ̀ kárúkọ yín. Ẹ máa share program rẹ̀ jọ torí Ọlọ́run. Ẹ máa share ẹ̀ sí wọ́ọ̀lù. Ẹ jẹ́ káwọn tí wọ́n ti mọ̀ káwọn náà kí wọ́n lè mọ̀ pé a wà lórí ètò. Amuludun lètò pẹ̀lú Mistura Asunramu àti Omoloju Olodumare ní My Sweet 97.5 FM. Èyí tó kalẹ̀ bíbà sílùú London. Mama Juliana Lani, I love your production. Remain blessed in Jesus' name. Well done, Elijah. Amen. Okay, brother, mi kò sí Adédèjì láti ìlú Dublin náà. Àwọn wà tán ti ń mú nǹkan jẹ wọn jẹ ṣàṣírí nílẹ̀ Ògbómọlẹ́ni àti ẹ̀ka náà ni wọ́n. Wọ́n dé o. Omi bàjẹ́ fún yín, brother mi, ṣàlàfíà lẹ́wà. Ó yẹ ṣí àẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ máa ṣí àẹ̀ ẹ máa gbé ṣàtẹ́gùn bẹ́yẹn ẹ máa ṣí àẹ̀. Ibi kí wọ́n ti láǹfààní láti máa gbọ́ àbí láti máa wò wá Mistura kí gbogbo wọn náà pátápátá
torí kì í ṣe gbogbo tí ó ń gbọ́ wa náà wà lórí Facebook rántí pé kì í ṣe Facebook nìkan là ń lò bẹ́ẹ̀. àwọn kan ń gbọ́ wa lórí rédíò ti My Sweet FM àwọn kan wà lórí Instagram náà àkí wọn àwọn kan àtọ́ tó rí Android náà ti ń gbọ́ wa tí ì ṣe pé àwọn tún sí 97.5 bẹ́ẹ̀ni òun la fi máa ń kí wọn tó ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa tàbí láti máa wò wá akíyín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ akíyín tológun ẹ káàbọ̀ torí ogun iṣẹ́ ló máa fi ń kí wọn. àbí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa kájọ gbádùn ètò tòní torí pé àrà ọ̀tọ̀ náà ni ètò tòní bá ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ náà ni àmọ́ ó tún yàtọ̀ sí ti Olúwatóyìn Jackson ṣàlàfíà lẹ́wà mo kí yín o àwọn tiwa ní ìlú Àbújá nìyẹn lọ́hùn ẹ̀gúnjọ́ méjì mẹ́ta Jẹ́gẹ́dẹ́ Ọláìtàn Blessing ṣàlàfíà lẹ́wà Duchess Fúnmi Rótìbà láti Ìbàdàn lé Olúyọ̀lé lọ́hùn mo kí yín ṣàlàfíà lẹ́wà wàá rí pé káàkiri àgbáyé ni wọ́n ti ń gbọ́ wa Mistura. In fact ó ti pọ̀ jù. a lè mọ dárúkọ wá ní ká mọ dárúkọ ibi tí wọ́n ti ń gbọ́ wa gan-an àní kúrò lórí ètò lónìí àbúrò. worldwide ni Yorùbá wà ló sọ bẹ́ẹ̀ worldwide program níbi tí wọ́n ti gbọ́ wa àwa náà kọ́ Ọlọ́run ọba ní Èdùmàrè ló dirí wa fákòkò tí a gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wà rí pé tòótọ́ nìkan tí mò ń sọ Mr. Crunchey mo kí yín Balógun Adéwálé Àkànjí Bádéṣókì èèyàn tèmi pàtàkì èèyàn tí a bá ń bà èèyàn tí a bá ń bà àkìyín tó Mistura bó ló ṣe ń lọ. kò sí bó ṣe ń lọ kò sí bó ṣe ń lọ mọ́jà lórí akọ́kọ́ fi kàn lẹ̀. kò sí bó ṣe ń lọ náà ju pé kí gbogbo àwọn ará Florida lọ tí wọ́n wà nínú wàhálà lórí ọ̀rọ̀ pé hurricane wọ́n ní tó bá ti ń dárúkọ hurricane yẹn báyìí tó jẹ́ pé orúkọ obìnrin ni. sójú ti dé Florida náà ni. ó tún ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tẹ̀ ti sọ pé ó ti balẹ̀ síbẹ̀ báyìí. ó ti ṣẹlẹ̀ ní Houston àti káwọn ará Houston ipe kọ́lọ̀ má jẹ́ ká rí wàhálà kọ́lọ̀ má jẹ́ rí dànù. a sì ní rí wọn pẹ̀lú àṣẹ Èdùmàrè. àmín ó ti ṣẹlẹ̀ ní Makurdi ní Benue lọ́hùn lọ́dọ̀ àwọn tí a náà àmọ́ bóyá Florida la máa pẹ̀ bóyá flood bóyá hurricane la máa pẹ̀ bóyá flood lásán ni ó ti ṣẹlẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ rí lájà lọ́dọ̀ àwọn tí a náà nísìnyí báyìí Florida ló ti ṣẹlẹ̀ kọ́lọ̀ kó máa fi ṣẹ́ṣọ́ kọ́ máa má jẹ́ kó ba nǹkan àwọn èèyàn jẹ́ kó má pa ẹni. kọ́lọ̀ jẹ́ kó mọ kọ́lọ̀ ń dá dúró ń bẹ̀ àdúrà tó yẹ ká máa gbà ní ká má rí nǹkan tí lóòótọ́ ìránṣẹ́ kan yẹn dí ìránṣẹ́ kejì lọ́wọ́ àmọ́ ìránṣẹ́ Ọlọ́run náà làwa náà tá à ń gbé bẹ̀ náà àwọn tí a tó ń gbé bẹ̀ náà ìránṣẹ́ kan náà làwọn náà kọ́lọ̀ bá ìdùà kó dá dúró kọ́lọ̀ má járí nǹkan burúkú. àmì àṣẹ. pẹ̀lú àṣẹ Èdùmàrè. àwọn kan dá ọ̀pọ̀ mọ́ àmì báyìí mo kí Dr. Comfort mọ́mọ́ wọn ní ẹ̀kú iṣẹ́ love you láti ìlú UK mo kí Dr. Comfort mọ́mọ́ ẹ ṣe mà ẹ darapọ̀ mọ́ wa Àdìsá Ọmọlára ọmọọba àgbàrá from UAE ṣé Dubai ilẹ̀ tún wà nísìnyí ni ẹ̀yin tó jẹ́ pé New Jersey mo ti bá yín sọ̀rọ̀ ní àná ẹ tún ti yá dé Dubai ni ọlọ́ba ìdọ̀ àkóso wa bẹ́ẹ̀ ni Adéníkẹ́ ẹ̀ fọwọ́sọ mú kí yín sísítà mi ṣàlàfíà lẹ́wà yóò bá wa ní confirmed Olúwakẹ́mi Oṣòdì wọ́n ní my beautiful sister love your new movie coming out soon. Thank you ma ẹ ṣé gan ma. wọ́n ní good of you both Àdìsá Olúwakẹ́ Ọ̀túnba Òfẹ́ Abọ́fọláyàn mo kí yín bàbá ṣàlàfíà nǹkan já fi mísíkì díẹ̀ sí jàre ó má lọ dọ́ọ̀jù ó ti fẹ́ máa dọ̀. Ọlọ́run Your Excellency kábíyèsí o. nǹkan tí mo wọ̀ nípa ẹ máa ṣe àìbẹ̀ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa tẹ̀ ń kọ́ pé ẹ ń gbádùn wa tẹ̀ ń kọ́ pé ẹ nífẹ̀ẹ́ wa ẹ dákun tó lọ́ọ́ ẹ bá wa ṣe àì náà ká lè mọ̀ pé lóòótọ́ ẹ nífẹ̀ẹ́ wa dédú. bẹ́ẹ̀ni. ìdí tá a fi ní kẹ́ máa ṣe àì pé kẹ́ jẹ́ kí àwọn tí wọ́n mọ̀ káwọn náà lè mọ̀ kán lè gbádùn nǹkan tẹ̀yin náà ń gbádùn ẹ má fi ṣe ti yín nìkan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. fẹ́ràn láwọn máa sí títí Ọ̀túnba Òfẹ́ Afọláyàn ń kí ẹ Mistura. ẹ ṣe sà bàbá mi orí ìdọ̀bálẹ̀ mo wà o orí ìkúnlẹ̀ mo wà o. ṣé ìdọ̀bálẹ̀ lóbìnrin ṣé obìnrin máa ń dọ̀bálẹ̀ ní ara oko. bọ́lọ́run ṣe fi rán mi lénìí nìyẹn.
àwọn tí a ní Cairo nílùú Egypt Adétúnjí Rọ́mọkẹ́ Sarah àtẹ̀yìn tèmi ń bẹ̀ àkí obìnrin pátá alájà Títílayọ̀ Adétúnjí sísítà mi pàtàkì mo kí yín ẹkùjọ́ méjì mẹ́ta. ó pàṣẹ fóṣùpá tìràwọ̀ láti jọba òru ọ̀sán l'Amẹ́ríkà òru láti. Olúwatóyìn Jackson wọ́n ní you are both looking great. God bless you both. ẹ ṣeun adúpẹ́. Fọlákẹ́mi Àjọkẹ́ Àdé Dàda MJFD ẹ ṣé. ó yẹ máa ṣe àẹ̀bẹ̀ ṣe ń gbádùn ẹ máa dà sátẹ́gùn. àwọn tí wọ́n rí gbọ́ kán rí gbọ́ àwọn tí wọ́n dámọ̀ kán dámọ̀. pé Omoloju Olodumare àti Mistura Asunramu ló wà lórí ètò. àkúndélé yìí. àbí wò ni. ẹ ti ẹ̀gbọ́n tí Flaky Fàájì sọ ni ó ní ó dọ́ọ̀lù tì kò lè dọ́ọ̀lù láíláí. kò lè dọ́ọ̀jọ́ bẹ́ẹ̀ ni mo èmi náà rí bẹ́ẹ̀. Títí Adébáyọ̀. Your Excellency. Ọmọọba Àgbàná ní said my guys are hearing you guys from Dubai. ẹ ṣé ẹ̀yin tí ọmọọba Àgbàná connections ẹ̀ ń gbọ́ wa láti ìlú Dubai gbogbo yín pátá lákì. Omidan Ọmọlọ́lá wọn ní àwọn àti Cairo náà dáhùn. Lizzy Táíwò Tọ́pẹ́ ẹ ṣeun sísítà mi Lizzy Táíwò Tọ́pẹ́ every time ni wọ́n máa ń darapọ̀ mọ́ wa lórí ètò ríra rí àmọ́ ìdìbò ìbọn ṣe máa ń darapọ̀ mọ́ wa tó máa ń kí wa àfi bíi pé àjọ wà tipẹ́tipẹ́ ni àtijọ́ wà náà àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Èdùmàrè ìfẹ́ wa náà lẹ́ni tẹ́ fi ń darapọ̀ mọ́ wa Ọ̀túnba Adéyẹmí Ọ̀ṣọ́mọkùnrin ṣe àdúgbò. àlàyé gbọ́dọ̀ bí tó ti pàṣẹ kó sáàdì tó gbọ́n àkàìmọye o iṣẹ́ rẹ̀ o. Brother mi Yẹmí Ẹ̀mí Ọlá wọ́n ní appreciate your visit ok ẹ ṣé kò ní bàjẹ́ bàbá. Bàbá lókè ayé. Kí ló ń ṣẹlẹ̀ Mistura láti ọ̀dọ̀ rẹ lọ́hùn kí la rí gbọ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló ní fún wa. kò sí ohun tá a ní fún yín ju wípé ká tètè ṣe gbogbo ohun tá a fẹ́ ṣe ká sọ bó ṣe ń lọ. ṣùgbọ́n kó tó dìgbà yẹn ṣó mọ̀ pé ó ní ká máa ṣe kọ̀ọ̀kan ká máa fàdúrà ká máa fi ṣara wa láàrin ká máa fi ṣara rìn dín tá a bá ti wà lórí ètò. a ti forin bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn sísítà wa brọ́dà wa nínú Kristẹni ẹ jẹ́ ká wá fi kéwú náà ká fi ṣèyókù lọ́dọ̀ àwa ti Mùsùlùmí. ohun mo fi ní kí n gbóhùn sókè ká kí Ọlọ́run pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyu wal-qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man zal ladhi yashfa'u indahu illa bi'iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in bi ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal arda wala yaudu riksuma wa wal aliyyul azim wala yaudu riksuma wa wal aliyyul azim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin alhamdulillahi rabbil alamin. Kọ́lọ́run kó gba àdúrà gbogbo wa ní àmín gbogbo àdáwọ́lé wa Kọ́lọ́run jẹ́ kó yọrí sí rere ká má ṣìrìn ká má tẹ̀ ká má tì gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere lágbára àmín títóbi lọ́lọ́wọ́ bá mi ìdọ̀ àmì Mistura ọba tí wọ́n ń pè ní Àkùdùs àjàbá orúkọ Ọlọ́run pọ̀ lóríṣiríṣi títóbi lọ́lọ́wọ́ bá mi ìdọ̀ jẹ́ ìjọlẹ̀ sókè láàrin ìṣẹ́jú kan náà.
Àwọn èèyàn darapọ̀ mọ́ wa lórí ètò lónìí tí ìṣe kékeré. Bẹ́ẹ̀. Sísítà mi pàtàkì láti ìlú Amsterdam. Alájà ní mọ́tàlá ẹ̀yẹ ti Azeez. Ẹ bá mi kí sísítà mi Alájà Ọpẹ́ Olúwa láti ìlú Jámánì. Àyíyìn o màmá wa. Kí ló sọ? Wọ́n náà kí yín o màmá wa, God bless you ma. Doyin Sọ́lámì Àbẹ̀ní honey sauce. Ìyá aṣíwájú títí láyọ̀ dàda mú kí yín. Oyèkànmí sùn bọ̀. Bóò ni ọ̀rẹ́ mi pàtàkì ọmọ ṣe bọ́ọ̀lù ń dúró tó dolóògbé lọ́jọ́sí. Ọlọ́ọ̀bà mi dùn àkúdẹlẹ̀ fẹ́ni rẹ̀ láti ìlú Nàìjíríà lọ́hùn. Ó darapọ̀ mọ́ mi lórí ètò fúngbà àkọ́kọ́. Arámidé Múlíkà Aládùnní láti UK bí. Ìyá Bàmá ẹ̀ ṣe. Ọ̀túnba Ayọ̀ Ọlárẹ̀wájú Julius Bino láti ìlú Bangalore. Ọ̀túnba Òfẹ́ Afọláyan wọ́n ní àmì kéwúdùn lẹ́nu ọmọ mi. Kò ní bàjẹ́ ọpọlọ rẹ kò ní jọba àdọ́là ọ̀tọ̀. Àmì ẹ ṣé mo dúpẹ́ sà. My Sweet 97.5 FM láwà nílùú London. Ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tà ń rọ̀ bí òwe lórí ètò Amuludun. Agbára ẹ̀kọ́ púpọ̀ jù kí la fẹ́ fi wé. Agbára ẹ̀kọ́ púpọ̀ jù kí la fẹ́ fi wé. Aago mẹ́rin kù bí ogún ìṣẹ́jú lọ́dọ̀ mi ń bì. Gẹ́gẹ́ bí aago tó wà lọ́dọ̀ tèmi. Lọ́dọ̀ tiẹ̀ lọ́hùn aago 10 ti fẹ́ lù àbí? Bẹ́ẹ̀ ni aago 10 ń lọ lù ni. Ẹni lọ́jọ́ 9 ọjọ́ 10 nínú oṣù 9 àbí ọjọ́ 10 lè ní nínú ọjọ́ 10 la wà o. Ìgbà wo gan la mọ̀ oṣù yìí gan tí ọjọ́ 10 ti dé báyìí. Bẹ́ẹ̀ ni bó ṣe ń fò lọ fẹ̀rẹ̀fẹ̀ kọ́lọ́ọ̀bà mi dà kó má jà jẹ gbèsè. Òun ló fi sọ pé ọdún lọ sópin ò bàbá mímọ́ ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ò tọmọtọmọ. Ohun tí ó pa wá lẹ́kùn ò lọ́dún tuntun máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ò bàbá rere. Àbí bẹ́ẹ̀ ni àmì àti ìgbà. Májà káwọ́ lórí sọ̀kún májà faṣọ ọ̀fọ̀ bóra. Ogun rọ́jú jẹ rọ́jú mu má bàjẹ́ ó jẹ́ títa wá àlàáfíà pípé ní kaní. Títa wá lọ́rẹ kàrínà já àrílò bàbá wa ṣe wá lógo. Májà táwọn ọ̀nà májà tàràkà lọ́dún tuntun. Ní kò sọ wá sówó. Àní kò sọ wá sọ kí ló ṣẹlẹ̀. Àwọn ṣe nǹkan ẹjọ́ wọ stúdíò ni ẹjọ́ kọrin ni. Kò sórí tí mi ò mọ̀ kọ tó bá jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọrin Christian ni mo wà lé tá bá fẹ́ kọrin Christian ni mo wà lé. Èyí tó ṣe báyìí copyright ní tó ṣe yìí wọ́n máa mú ọkọ̀ sí mi bẹ́ẹ̀. Bí ìyàgọ́ bá gbọ́ pé mò ń kọrin òun nínú rédíò inú ìyàgọ́ àmọ́ ọmọ mi kú iṣẹ́ bẹ́ẹ̀ mo ṣe kọ́. Ó sì mú rẹ́kọ̀dù ẹni lẹ́ni láti bẹ̀rẹ̀ ó fẹ́ kọ́ dé parí tí ìwà tó mo ní kó dá dúró kí ló dé. Mo ṣe ń kọ́ lọ kí ló ṣẹlẹ̀ gangan Ọmọlójú má da orin rú mọ́ mi lẹ́nu. Mo ti gbọ́ pẹ̀lẹ́ mọ́ bínú mọ́ bínú. Olúwatóyìn ẹ ṣe àwọn tí a ń Dublin yèyé aṣíwájú títí láyọ̀ dàda ẹ ṣe Wakilat Adérónkẹ́ làwà ẹ ṣe gbogbo mi fún mi ọmọ ẹ̀mí ẹ ṣe wọ́n ní wonderful program gbogbo mi fún mi ọmọ ẹ̀mí ṣé gbogbo mi fún mi kan tí a mọ̀ náà ni àbí àwọn náà kọ orin gbogbo mi fún mi ẹ ṣe aṣọ lójú eégún ẹ fún wa lórúkọ yín gangan bóyá ń ta àrò náà ni. Tóyìn Adéwọlé Àfọ́n ẹ ṣe. Yóò bá máa ṣe wọ́n ti ní Ọmọlójú study fellows nice boys. DJ Murphy kan darapọ̀ mọ́ wa lórí nílé agodo àwọn náà ń wò wá níbi tí wọ́n wà lọ́wọ́ tí wọ́n ti ń jẹ ìgbádùn wọn ọlọ́dún kan ọmọlẹ́lá òye lékè tó ti jẹ bisikí ọlọ́run aṣọ ẹ̀ àwọn náà ṣe fàájì wa. Kí ni mo tẹ̀lé afẹ́ sọ lónìí kí la wá ṣe lórí ètò kan náà first ká tẹ̀ tó fi fàájì gan ká tó fi fàájì.
ṣé o mọ̀ pé bọ́rọ̀ tí ẹ ṣe máa ń rí òun ni pé tó bá ti di ọjọ́ Sunday lórí Amúlùdùn ọ̀rọ̀ tó máa ń mú wá kò ju pé o lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ kan ọwọ́ àṣekínní kan kí tẹ̀ tó lọ sórí ìyẹn wọn lójú kí ni gbogbo ìtumọ̀ àwọn nǹkan tó tiẹ̀ dálẹ̀ lórí Facebook lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ná bó ló ti rí gbogbo àwọn fọ́tò fídíò kankan tó bẹ́ẹ̀ kò sójú tó ń jó tó ń ṣe yíbo ló ti rí gbogbo ẹ̀ tó dà sí wa lójú ó fẹ́ dojú wa rú ni. sórí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìgbà míì ó yẹ kí inú èèyàn máa dùn àbí òye ọ torí ọ̀rọ̀ níbi tí ilé ayé yìí lọ yìí bẹ́ẹ̀ ò bá mọ̀ múnú ara rẹ̀ dùn olúwa ọ̀tá olúwa ó kàn ronú kú ni àbí òye èmi náà ní kí n múnú ara mi dùn náà ni àbí òye ọ ìgbà mìíràn. níbo ló ti wá rí fọ́tò tó yà pé láwọn ọba ìjòyè àwọn gbogbo àwọn ní tíátà ìwọ nìkan tán. kì í ṣèmi náà sọmọ pé ẹni yìí àmọ́ béèyàn yìí rè àbí òye ẹni tọ́lọ̀ bá ti pè lórí kò ní di ìdí láéláé ibi téèyàn bá sì fi jó lórí kò ní fi tẹ̀lé àbí òye ọ èèyàn ní mú ní mọ̀yàn látàrí àwọn ètò wa tá à ń ṣe lóríṣiríṣi wọ́n rí nǹkan tí à ń ṣe wọ́n rí iṣẹ́ takuntakun tá à ń ṣe wọn lọ Omoloju Olodumare bọ́ bá ti débì mọ́ ọ̀pọ̀ ìwọ náà wá ṣe pẹ̀lẹ́ sáwà wa náà ó tẹ ọ sí rẹpẹtẹ ìwọ náà ti mọ̀ ń tẹ wa sí rẹpẹtẹ lórí ètò ọmọ ń dá wa lára yá ìwọ náà bọ́ bá ti wà ní àdúgbò ibi tá a wà lọ́dọ̀ wa àwa tẹ ọ sí rẹpẹtẹ àwa náà ó dá wa lára yá mo wá ń fi àkókò yìí náà mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá gbogbo ẹ̀yin tèmi mo kí bàbá mi kábíyèsí orí adé mo sì fi làwọn ẹ bá ń wò mí mo ṣí gèlè kábíyèsí pa Kàbírù Délàjà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé orúkọ yín ẹ mọ̀ sí bínú orúkọ là ń tọba aládé o ọba mi kábíyèsí ọ̀sọ́lọ̀ ti ìlú Ìsọlọ̀ lọ́hùn àwọn ń wò wá lórí ètò ṣùgbọ́n ò lè mọ̀ tí wọ́n ń wò wá. mo kí bàbá mi náà Ọ̀túnba Gani Adams àwọn náà lè ṣe kí wọ́n má wò wá true brother mi Prince Ṣẹ́gun Àkànní tí wọ́n jẹ́ personal assistant wọn mo kí yín ibikíbi tẹ́ bá wà náà tí ẹ ti ń wò mí tálàfíà lẹwà gbogbo lé ń kọ́ sáà àjíǹde ara yóò mọ̀ jẹ́ jẹ́ kí n pa orin dáa kó tó bá lọ síbi tí nǹkan tá a bá sórí ètò gan lónìí. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó mú bọ̀ láti ibi tó lọ mo wá sọ fún wa. Akíntayọ̀ Jùmọ̀kẹ́ Fáṣọ àwọn náà love this program Àlàó Adébùkọ́lá owó adé. àwọn ìyọkọ mi inú tẹ bá ti ń rálá òkè tí máa mọ̀ pé lé wa ló ti jáde. àwọn àna wa. àwọn àna nu. àwọn àna wa. ẹni pé wọn fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ó tún tẹ̀lé mi ni pé ó já. àwọn àna wa tó ń fún wa lọ́kọ. mo trust wọn. tí àlàáfíà lẹ wà. àlàáfíà la wà. Adébùkọ́lá owó adé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín o tí àlàáfíà lẹ wà. ṣọmọdé mo sọ lẹ́ẹ̀kan mo ní gbogbo mi fún mi ọmọ ẹ̀mí ẹni tí mo ń rò náà àwọn náà ni prophetess wo níyì. ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú àbẹ̀wò wa máa. ẹ ṣé àdúpẹ́ mà tí a fi ní gan lórí ètò lónìí ẹ ṣé àdúpẹ́ pé ẹ wò pé àwọn tí wọ́n ṣètò yìí gan àwọn ọmọ kékeré wò lè. báwo tí wọ́n ṣe jẹ́ bẹ́ẹ̀ ni. báwo tí wọ́n ṣe jẹ́ ẹ ṣeun àdúpẹ́ prophetess Wùmí Awóníyì gbogbo mi fún mi ẹ ṣeun o àwọn náà máa ń gbádùn ábọ̀mù irú rẹ́kọ̀dì ńlá wa náà máa ń gbọ́ pátápátá ẹ ṣé àdúpẹ́. DJ Murphy náà ń kí àwọn ní nice one bro and sis. ẹ ṣeun. Sàláwù Ọládélé Babalọ́lá Akínyìnzá náà bòdò pẹ̀. ọlọ́wọ́ bọ́tìnì wa kan kó bá wa tún nọ́mbà tí Deborah Alexis kọ. wọ́n ti bá wa tẹ̀sí. kán bá wa tún kọ dáadáa bí DJ Murphy ṣe máa ń kọ káwọn èèyàn lè rí torí ó ti ní àlàfo jù torí tá a bá fẹ́ pè é. Àríkẹ́ Akọ́mọlédè mo kí yín ṣàlàáfíà lẹ́wà. àwọn tí a nù. mo ti rí wọn Àríkẹ́ Akọ́mọlédè. àwa yóò sì rí ìbùkún gbà. lọ́wọ́ Ọlọ́run jẹ́ kó orí sókè. ó yá ẹ máa share bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa bí bẹ́ẹ̀ bá ṣe ń share àwa náà ó mọ̀ rí ń bì á mọ̀ rí pé share á lè máa kí yín àwọn tó share ò tí ì pọ̀ torí kò jáde dáadáa ó yẹ máa bá wa share gbogbo ẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ̀ ń kí wa pé ẹ̀ ń gbádùn wa I love this program ẹ máa share pẹ̀lú wa. Prophetess Wùmí Awóníyì wọ́n ní God bless you. àmín. mo réyàn mi pàtàkì náà tó gbórí wọlé Sùnbọ̀ Alátiṣe Arab ti ṣe wọn náà kó ètò ẹ ṣeun yellow pọpọ my sister ṣàlàáfíà ni. ẹ ṣé àdúpẹ́ HRH Arab ti ṣe sáwọn náà ni. àwọn náà ni. ẹ ṣeun àdúpẹ́ ayọ̀ ní ilé tèmi Táyọ̀ ẹ ṣeun.
Jẹ́ kí n fi àkókò yìí kí n máa fi kí brọ́dà mi ọ̀rẹ́ tèmi. Èèyàn tèmi bámbàm. Akin ọmọ ọláìyá. Ọmọ ìjẹ̀ṣà òṣèré ní onílẹ̀ òbí ọmọ ẹlẹ́nà àti ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Ìṣọ̀lá adé ọmọ olóbì kan ọwọ́ tìrìwọ̀ ọmọ olóbì kan ọwọ́ tìrìwọ̀. Ìjẹ̀ṣà orí ìdí ìṣáná ilé lẹ́rọ wa ti mú náà roko. Akin ọláìyá mo kí níbikíbi tẹ bá ti láǹfààní tẹ bá ti ń hùwà tàbí. Àná lọ́jọ́ bí wọn. Mo ní mú ọgbọ̀n. Ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú àṣẹ Èdùmàrè. Nínú owó nínú ọmọ nínú ọlá àlùbáríkà jẹ́ ti pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àṣẹ. Títí láyọ̀ rájí. Mo dẹ̀ kí bọ́dà mi Búkì Ṣọláńkẹ́ láti ìlú Canada. Cole Michael. Evangelist Dami Paul wọ́n darapọ̀ mọ́ wa ṣàlàfíà lẹ́wà iṣẹ́ kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ kú iṣẹ́ olúwa. Iṣẹ́ olúwa ó máa tẹ̀síwájú pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mọ́ra pẹ̀tì Evangelist Dami Paul. Orí tó kẹ́ Muhammed. In prayer. Aha. Say you know say Jesus now God. Say you know say Jehovah now God pata pata. Abi you know say. Gbogbo ẹ̀ tẹ̀ ń ṣí à prógrámù yìí àkàndò ní mo yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àmín. Bẹ́ẹ̀ ṣe ń ṣí àyẹ̀ náà Ọlọ́run bá mi dùn á fi àlùbáríkà sí iṣẹ́ yín. Àṣẹ. Jesus now you be your God. Jesus now you be your God. Any other God na so yeah. Every. Mistura nǹkan tí mo mú wá sórí ètò lónìí. Mo ń gbọ́ Omoloju today. Nǹkan tí mo mú wá sórí ètò lónìí. Mo wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi náà níbi mo ṣe máa ń wà ń bẹ̀. Sórí jẹ́ kí n já ọ sí nǹkan kan tí ò yé ọ. Já mi sí. Ó máa ń wò pé Yorùbá máa ń wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Sórí ìgbà nítorí ẹ máa lọ dà nǹkan ara ń bẹ̀ ni. Bí kíni? Omi. Yorùbá mọ̀. Bí omi tó ń wò yìí. Ẹ mú. Ẹ máa mú bí ẹ mú. Omi. Omi. Àgbàlagbà yìí fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Bí omi ẹ mú ọ̀rọ̀ mẹ́ta náà péré náà ló ní omi ẹ mú. Àǹtí la sì ń pè yín o. Bẹ́ẹ̀ ni bọ̀dá la sì ń pè yín. Ní àná. Ní àná. Please today is one of the Kadesh promotion artists Adetunji Adedeji 48th birthday. Ó dàbí pé wọ́n wà pẹ̀lú wa lórí ètò Adetunji Adedeji ní orúkọ tí ó jọ Adetunji Adedeji ní àìpẹ́ yìí. A kí wọn náà kú ọjọ́ òbí. Bàbá parí nǹkan tí a fẹ́ sọ yìí. A kí wọn. Mo ti rí yín ọmọọba àgbàna ẹṣẹ́ Adetunji Rọ́mọkẹ́ Sarah wọ́n ní bí omi náà ni kò sí nǹkan míì. Mistura ni ọ̀rọ̀ rẹ̀ sún mi tí mi mọ nǹkan tí omi ìbà nǹkan tó sọ. Ọlọ́run aṣọ yín Àríkẹ́ Akọ́mọlédè mo kí yín jàre sísítà mi Zainab Odúpẹ́ wọ́n ní nice one ẹ ṣe adúpẹ́ ẹ kú gbogbo gbà wá. Olúwatóyìn Beam Gold ẹ ṣe adúpẹ́ mo rí yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí lálẹ́ sátidé alẹ́ ọjọ́ àbámẹ́ta òun ni àwọn tó ń ṣe ṣíà program yìí jẹ́ 14 péré kí ló dé a sì ń wo àwọn èèyàn lórí ètò 14 ti kéré ju ẹ bá wa ṣíà ẹ bá wa ṣíà ni ẹ bá wa ṣíà ẹ gbádùn wa dẹ̀ ń wo èèyàn 14 péré kí ló dé. a dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń mẹ́yẹ̀ bọ̀ lápò nítorí àtẹ̀tí sọ̀ǹtà bá wá sórí ètò lẹ́yìn àti sọ̀ǹkọ́tà bá torí ẹ̀ sọ ẹ bá wa ṣíà ẹ ṣe. Pàṣásí Akeem Ọlátúnbọ̀sún ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ Mistura ó ní wípé lálálẹ́ sátọ̀dẹ̀ mo ṣe ń sọ fún ọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni wọ́n wà a máa ń ṣe fàájì bẹ́ẹ̀ ni ó yẹ ọ mọ́ mẹ́nu lọ síbi fàájì owó ká máa ṣe ìwọ̀n pọ̀. ẹ lọ ṣàlàyé dín.
ní tí mo fẹ́ sọ ni kó farabalẹ̀ kó gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Òun ni wípé nígbà tá à ń sọ̀rọ̀ sórí ọmọ ọ̀rẹ́ mi ló wá, ọ̀rẹ́ mi fẹ́ tan tẹlifíṣàn yìí tí à ń pè ní ẹ̀rọ móhùnmáwòrán. Ó wá mú rìmóòtù, ọ̀rẹ́ mi wá bẹ̀rẹ̀ sí ń wá ibi tí ó ti wo àwọn ilé máa ń pè ṣé lọ́dọ̀ rẹ lọ́nà àwọn kan bẹ́ẹ̀ tí. Ọ̀dọ̀ mi ní ẹjọ́ ẹ tẹ̀ kọ́kọ́ wá mi gbé flyer sí ná toró dàbí ẹ bá ti gbé flyer sí. Deborah Alex ẹ bá wa fi put on the flyer please, flyer on the screen. Jesus na you be your God. Jesus na you be your God. All other God na so yeah yeah. Every other God na so yeah yeah. All other God na so yeah yeah. Àríkà Akọ́mọládé wọ́n ní on my way to church ìyá ẹ máa consider wa o à ń gbádùn yẹn ṣe. Mo kí Donald Ìdòwú bàbá mi ṣàlàfíà lẹ́wà. Ọ̀kẹ́ Adéṣọlá ẹ ṣeun Pàṣásí Akíìmọ̀ Látúbọ̀sún. Every other God na so yeah yeah. Any other God na so yeah yeah. Every other God na so. Gbogbo yín pa àtọ̀tọ̀ làkìtì ẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹ ṣeun Prophetess Bùnmi Awóníyè. Wọ́n làwọn ti ṣe ààrẹ. Ìyá ọ̀bọ̀n máa ní irú fàájì wo nìyẹn. Wọ́n ní ẹ̀dá ẹni tó ń kanlẹ̀kùn lóhùn. All right, Deborah Alex, back to screen. Bẹ́ẹ̀ má dọ́tà ń pariwo Deborah Alex. Ẹni tó múlé lọ́wọ́ nìyẹn o. Lórí díje Mọ̀fì kò sí nílé ó sáré lọ síbì kan fẹ̀rẹ̀. Ẹni tó dilé agodo mú lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Tó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, Mistura nǹkan tí mo ń gbọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ tẹ́tí lọ ṣalárin bí tẹ́tí lọ mọ́ mi. Mo kí sísítà mi Princess Kẹ́mi Abe bí àwọn inbox mi ni. Mo share program yẹn dọ́dọ̀ wọn ó dàbí pé kò tí ì yé wọn. Nǹkan tí mo share sọ́dọ̀ yín yẹn ẹ̀yin ẹ ṣáà gbọ́wọ́ lé síbẹ̀. A gbé yín lọ síbi program tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Adébòmí Adéfẹ́mi ọ̀rẹ́ mi láti ìlú Malaysia. Àbúrò brọ́dà mi nìyẹn Captain Sunday Adébòmí tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì. Ṣàlàfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Bí mo ṣe ń sọ lọ Mistura mo ní lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Ọmọ ọ̀rẹ́ mi ló mú rìmóòtù wá. Ọ̀rẹ́ mi mú rìmóòtù ó fẹ́ wo bọ́ọ̀lù. Ní kò bá mọ bí ó ṣe ṣe channel kìíní. Kò mọ ohun tó máa tẹ̀ ń bẹ̀. Mọ tó máa tẹ̀. Ó mọ tó máa tẹ̀ ṣùgbọ́n kò mọ bóun ó ṣe ṣe. Ọmọ ọ̀rẹ́ mi bá wá ọmọ náà ò ju ọmọ 30 years ọmọ ọdún 13 lọ. Ló bá ń gbá rìmóòtù mú. Àfi kí ló ń papapa èwo ní ẹnu. Ó ń tẹ rìmóòtù ni. Ó ń tẹ rìmóòtù ni. Bóyá tán nìyẹn ni tẹlifíṣàn kíní yẹn bá bọ́ sí ojú ibi tí wọ́n ti fẹ́ wo bọ́ọ̀lù. Ọmọ olóyè lọmọ yìí fa olóòmọ ọdún 13 mú ní nǹkan burúkú ọmọ ọdún 13 lè jẹ́ kó máa ṣe gbogbo ilé kò ní mọ̀wé mọ̀ kò ní ṣe nǹkan kan mọ̀ kò ní ṣe. Ló bá ní kékeré ni mo rí òpin bọ́ bọ́ sí di kọ̀ǹpútà ìyún ẹ̀rọ ayárabíàṣá. Bẹ́ẹ̀ni. Ó ní bá bọ́ sí di rẹ̀ báyìí àwọn nǹkan tó pé òun ò lè ṣe tóun jẹ́ bàbá fún tí ò lè ṣe. Àwọn tó yá rẹ̀ ò lè ṣe ni òun ṣe lórí kọ̀ǹpútà. Intel ń ṣe iléwu nígbà tí a bá jẹ́ kí ọmọ ọdún 13 kó mọ ọpẹ́rẹ́tì kọ̀ǹpútà ẹ kọ́ ọmọ ọdún 13 kó mọ tan tẹlifíṣàn bíi eléyìí. Òyìnbó sọ wípé wọ́n láti pé ọmọ 18 years. Bẹ́ẹ̀ ni ọmọ ọdún 18 kó tó di pé wọ́n lè ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Òyìnbó ló sọ bẹ́ẹ̀ fún àbí wọ́n lo àbí imagination ẹ. Kí ló sọ? Ṣé òyìnbó ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé ọmọ gbọ́dọ̀ pé 18 years àbí imagination tiẹ̀? Sẹ́ẹ̀mù náà ni. Sẹ́ẹ̀mù ni. Káwò kóyìnbó sọ bẹ́ẹ̀ ká ló sọ mọ́ra ká ló aṣọ máa ṣọ kára má ti gbòfò ni. Kóyìnbó sọ bẹ́ẹ̀ kémi náà sọ bẹ́ẹ̀ kó jẹ́ imagination tèmi kò sí problem. Ní tèmi ṣàmọ̀ ní tèmi mọ̀ ni pé ó yẹ kó jẹ́ pé ó ti pé ọmọ ọdún 18 ọmọ 18 years kó tó pé wọ́n fẹ́ yin kó tó pé wọ́n gbà láyè kó tó máa tan ogun kan tó ń tan tó rúgbó ẹ̀ léwu.
bó bá bọ́ sórí kọ̀ǹpútà báyìí ọmọ tí ó ti pọ̀ ọmọ ọdún méjìdínlógún bó ló ṣe fẹ́ kọjú mọ̀wé rẹ̀ oríṣiríṣi ló sì wà lórí Facebook lórí Instagram báyìí ní òní bó ló ṣe fẹ́ ṣe ẹnìkan Olúwakẹ́mọṣòdì nínú òòsà kí ló dé ẹ̀jẹ̀ tí sọ̀rọ̀ tán. torí wọ́n ti mọrú nǹkan tí mo máa dá sí ti máa sọ ni. èmi nìyẹn kì í ṣe wípé nǹkan tí mo wá sọ fún mo ní ló máa ń bá mi jẹun ní rárá o ní yẹ kó o ní láti bẹ̀rẹ̀ fún ọmọ ọdún 13 bẹ̀rẹ̀ náà ni mo ní rárá má dórí ètò lónìí màá sọ fáwọn tèmi màá sì sọ fún Mistura náà pé ó kà báyìí ni òun gbọ́ àwọn èèyàn tó wà nílé náà káwọn náà lè bá wa dá sí ètò yìí kí ni nǹkan tẹ́ ẹ rò kí ni nǹkan tí òun kankan náà rò fúnra rẹ̀ náà. Ọmọlójú o tún disgrace mi ní èwo lọ̀rọ̀ o tún ṣe kí ni mo náà o tún embarrass mi ní o kí ló dé tọmọ 13 years ò lè operate computer ó ti di teenager wọ́n ti sọ pé 1 to 10 11 ó ti kúrò 12 ó ti kúrò 13 ó ti di teenage ti bẹ̀rẹ̀ ni. gẹ́gẹ́ bí èrò ọkàn tiẹ̀. kò ṣe gẹ́gẹ́ bí èrò ọkàn mi o tó bá ti pé teenager ó lè lo fóònù ó lè lo kọ̀ǹpútà ó lè tẹ TV sí channel tó bá wù ú ṣùgbọ́n ó gbọ́dọ̀ ní limitation. ìwọ òwò mọ̀ gbọ́ ìwọ òwò ìwọ ń wo nǹkan tí wọ́n pè ní àǹfààní tó wà ń bẹ̀ advantages tó wà ń bẹ̀ ni wọ́n ń wò ìwọ òwò nǹkan tí wọ́n pè ní òwò nǹkan tí wọ́n pè ní disadvantages ẹ̀ àbí òye o. òun náà mo ṣe no money limitation. ìwọ nígbà tó bá ní kí ọmọ ọdún 13 ó mú fóònù lọ skul náà wọ́n wà ní kíláàsì fóònù wa máa ṣe gẹ́gẹ́ bóòlù yóò fetí sí ẹ̀ka tí. òun ni mo yẹ sọ pé gbọ́dọ̀ ní limitation Ọmọlójú ọmọ tó bá ń lọ. jẹ́ ká ṣe bí eléyìí ká pe àwọn èèyàn wa kí wọ́n bá wa dá sí. kọ́ bá wa dá sí. orú bí ọmọ ọdún mélòó ni ọmọ ńlá ti wà kó tó di wípé ó lè máa lo fóònù ó lè máa lo kọ̀ǹpútà ó lè máa lo social media ó lè máa lo nǹkan tí à ń sọ yìí àbí òye ọ nọ́mbà tí wọ́n fi pè wá wọlé láti ìlú UK ẹ pè wá sórí +44 20 35 19 76 11 ń gbọ́ lẹ́ẹ̀kan sí láti ìlú UK +44 20 35 19 76 11 láti ìlú US nọ́mbà tó wà níbí láti ìlú US ó wà lọ́dọ̀ rẹ̀ náà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni +131 yẹn ni. bẹ́ẹ̀ni +131 520 35 498 +1 315 203 5498. èyí tó lè tún wà tó tún jẹ́ ti US tó tún jẹ́ ti US òun náà ni +1 6822 700 580 +1 6822 700 580. nọ́mbà tí ẹ pè wá wọlé ní láti ìlú UK +44 203 519 7611. Olúwakẹ́mọṣòdì wọ́n ní my brother good age is 16 years. àwọn kan ní Olúwaṣeun Adéọlá wọ́n ní we are in computer age wọ́n ní why not. Láre Ọ̀tún ara wọ́n wà pẹ̀lú wa náà Ayọ̀ Adébíyì darapọ̀ mọ́ wa lórí ètò ẹ pè wá wọlé sórí àwọn nọ́mbà yẹn ọmọ láti pé ọmọ ọdún mélòó kí wọ́n tó lo orú kọ̀ǹpútà kan tó lo fóònù kan tó lọ social media kan tó lọ sí Facebook Instagram nǹkan. Instagram gbogbo ẹ̀ torí nǹkan tí à ń sọ yìí gan-an bó bá ṣí Facebook lónìí oríṣiríṣi nǹkan tí èèyàn rí ń bẹ nǹkan tó pọ̀ ọmọ kékeré ò gbọ́dọ̀ lò wọn ò gbọ́dọ̀ wò ni. àti nǹkan táwọn ẹlòmíín sọ tó jẹ́ pé ọmọ kékeré ò gbọ́dọ̀ gbọ́. ṣùgbọ́n òun ni mo ṣe ní ó ní limitation nígbà tí ìyá bá mọ̀ pé ọmọ òun ti ń lo kọ̀ǹpútà ó ti ń lo gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ máa sọ fún pé àwọn ibi báyìí ló gbọ́dọ̀ dé nídìí kọ̀ǹpútà yẹn èèyàn gbọ́dọ̀ máa monitor wọn ní time tó bá fẹ́ ìgbà míì gan àwọn ọmọ yẹn máa ń fẹ́ ṣe assignment orí internet ló ti máa ṣe wọ́n ti máa ń gbé irú assignment tó lè ṣe lórí internet fún wọn so tó bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyá ẹ̀ gbọ́dọ̀ make sure pé nǹkan tó lọ ṣe yẹn o as at that time tó wà lórí internet o nǹkan nípa assignment yẹn ló lọ ṣe tó bá lọ sórí Facebook ìgbà míì wọ́n máa ń ní àwọn
lectures tó máa ń give ó máa ń ní àwọn sites táwọn èèyàn máa ń lọ tó jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ kọ́ wọn lórí Facebook tó jẹ́ pé educational stuff kò ń ṣe àwọn ibi tó ti ń jà tó ti ń búyàn àbí tó ti ń ṣe porn video and all that àwọn ìyá gbọ́dọ̀ máa monitor pé òkè o as at 30 years tó bá mú fóònù dání o nǹkan báyìí ló gbọ́dọ̀ limit ara ẹ̀ sí tó bá ń wò tó bá possible kí ayẹ pa kọ̀ǹpútà yẹn kọ́ pa kíní kọ́ fún ní password tó jẹ́ pé ìgbà tó bá máa lò wọ́n gbọ́dọ̀ make sure pé wọ́n monitor ẹ̀ tí tèmi nìyẹn. Adétúnjí Ọmọkẹ́ Sarah wọ́n ní we can allow them to use phone at age of 13 years but they can't take it to school. Mo ń bọ̀ náà nígbà tá a máa ń retí ìpè láti ọ̀dọ̀ àwọn èèyàn wa mo fẹ́ gbé orin sókè náà tó wá wọlé sórí +44 203 519 7611 àti +1 31 52 03 54 98 kẹ́yìn náà lè bá wa dá sètò ẹ tó wá sórí +1 682 270 0580 mo ń bọ̀ náà. Mágìjù ayé ọ̀sà ayé mi bàbá o. Olúwa omi kúrò lágìjù ayé ọ̀sà ayé. Prince Adiade Ìwọ̀n tó mú dábì láti New York wọ́n darapọ̀ mọ́ wa. kúrò lágìjù. HRH Arab ti ṣe wọ́n ní IP social media is for 18+. ìyẹn pé ọmọ ọdún 18 sókè. Orísun náà sàn ibi ayé mi lé ní ìtumọ̀ sí ọ ibi ayé mi lé ní ìtumọ̀ sí mi bàbá o. Omi kúrò lágìjù ayé ọ̀sà ayé mi bàbá o. Olúwa kúrò lágìjù omi lọ́sà ayé mi omi lọ́sà bèbè gíga tó gbajúmọ̀ ayé omi lọ́sà tí bèbè. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ náà Mistura nígbà tó ní òbí láti mójútó àwọn ọmọ bó bá ṣe ó gbàdúrà pé àwọn kan wà tó jẹ́ wípé àwọn ọmọ tá à ń sọ àwọn kan burú ju òbí wọn lọ àwọn ilé tó yẹ tó wọ́n ṣe nígbà tí ó sóbì ilé ń kọ́ bó lọ ṣe fẹ́ mọ̀ àwọn ilé tí wọ́n yọ ṣe lẹ́yìn nígbà tí ó sóbì ilé kìí ṣàyè tó dúró pọ̀ lò wọ́n gbogbo gbà. òun náà mo ṣe ní wọ́n máa pa bóyá kó máa pa wifi wọn àbí kó máa pa data àbí kó ṣáà máa pa nǹkan tó lè fi lọ sórí íńtánẹ́ẹ̀tì láì sóbì ilé. Mo gbọ́ nígbà tó sọ lẹ́ẹ̀kan ó ní wọ́n lè fẹ́ ṣe assignment wọ́n lè fẹ́ ṣe oríṣiríṣi lórí íńtánẹ́ẹ̀tì. wọ́n máa ń fún wọn ní assignment tó jẹ́ íńtánẹ́ẹ̀tì lọ ti máa ṣe. òbí tó yẹ tó ti lọ láti àárọ̀ tó yẹ tó dìrọ̀lẹ́ kó tó wọlé tọmọ sì níṣẹ́ láti ṣe tó lóṣìṣì láti ṣe tó sì ti pa ìtàkùn ti pa wifi bóòlù ní gbogbo ẹ̀ ti fẹ́ rí. nígbà tó bá tún sọ yìnyín àkọ́kọ́ o ìkejì èyí tó bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ta tó bá rí ńkọ́ tó bá tún lò ńkọ́ bóòlù ni wọ́n ṣe fẹ́ control àwọn yẹn. gbogbo wa náà la bímọ wọ́n ní ojú kan ló ń bímọ igba ojú ló ń tọ́ àwọn tó fẹ́ lọ bá ń lé náà àwọn náà ló bí àwọn ẹlòmíì bí àwa ṣe sọ pé ọmọ 13 years ti tó láti lo íńtánẹ́ẹ̀tì yẹn nílé mi wọn nígbà kó lo íńtánẹ́ẹ̀tì ní èjì yẹn so bọ́mọ bá bóyá bá bímọ kéèyàn náà ti sọ fún ọmọ ẹ̀ pé àwọn nǹkan báyìí ló lè ṣe lórí íńtánẹ́ẹ̀tì ọmọ ni kó tún wá gbọ́rọ̀ sóbì lẹ́nu báyìí. Olúwatóyìn Jackson wọ́n kàn kankan wọ́n ní tí a bá wò dáadáa wọ́n ní ọmọ ọdún 13 wọ́n ní yóò ti wà ní JSS ìyẹn bíi JSS 3 bẹ́ẹ̀ni wọ́n ní tàbí kó ti wà ní early SS ìyẹn bíi SS1 ní secondary school wọ́n lẹ́yìn wípé wọ́n ṣe assignment wọ́n ní kò yẹ kí wọ́n gbà wọ́n láàyè láti lo àwọn nǹkan yìí nítorí wípé ó lè fa kí wọ́n má lè dojúkọ ẹ̀kọ́ wọn dáadáa
wọ́n wá tún sọ wípé wọ́n lè gbà wọ́n láyè ní àsìkò holiday lásìkò ìsinmi pé òbí sì ní láti mójútó wọn dáadáa ó sì ní láti ní ìpele tí wọ́n ó dé tí wọ́n lè lò dé ìyẹn tí wọ́n pè ní monitoring and limitation. Ẹ ṣeun Olúwatóyìn Jackson. Ọlárẹ̀wájú Alókè wọn darapọ̀ mọ́ wa Prince Adébísí Fàṣọlá àwọn náà darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ gidi ni wọ́n sọ ọ́lẹ̀ àbí kí lórí kan tí wọ́n sọ sí. Ọ̀rọ̀ ńlá ni nítorí pé kọ̀ǹpútà age la wà ṣọ́ra àwọn ọmọ tó tiẹ̀ já àwọn ọmọ kéékèèké sìngàn láti ọmọ ọdún kan láti bébì lọmọ míì ti ń tẹ YouTube. Àwọn ọmọ tàwa ń bí báyìí ọmọ ọdún mélòó làwọn ọmọ tí wá ń bí ọmọ ọdún 5 ọmọ ọdún 3 tẹ́ bá ti gbé fóònù lẹ̀ báyìí wọ́n mọ ibi tó máa tẹ̀ tó bá ń lọ sí YouTube tó fẹ́ lọ wo cartoon wọn. ṣé yàn máa ní káwọn ọmọ máa wo cartoon ni òun la fi sọ pé láti ìgbà yẹn tó bá ti ń tẹ̀ yẹn náà àti ìgbà yẹn náà lẹ ti máa monitor wọn. Àwọn ẹlòmíì láti kékeré báyìí wọ́n ti mọ́ ọmọ wọn ti gbé sórí Instagram wọ́n ti fún lórúkọ ó ti ń gbé fọ́tò ẹ̀ sí á ti post á ti ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ yẹn náà ti mọ̀ pé àwọn wà lórí Instagram pẹ̀lú orúkọ báyìí àwọn ní followers gbogbo àwọn nǹkan tẹ́yìn ò gbọ́dọ̀ allow as òbí nìyẹn nítorí ẹ̀ limitation yẹn gbọ́dọ̀ wà pé ọmọ ìyàn tó bá ń lọ sórí íńtánẹ́ẹ̀tì gan ìwọ ló gbọ́dọ̀ máa bá àwọn òbí tó ń bá ọmọ ṣe pé ọmọ ń gbé kinní kan káàkiri yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ páwọn lọ́wọ́ operate ẹ̀ kò gbọ́dọ̀ jọmọ yẹn lọ́wọ́ operate ẹ̀ fún ẹ̀. Ó dáa Alájà àti Títílayọ̀ Adétúnjí wọ́n ní ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ mo second ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn support ọ̀rọ̀ tí Olúwatóyìn Jackson sọ. Tó sì Adéwùmí wọ́n darapọ̀ wọn Adétilóyè Mọ́rọ́lákẹ́ wọ́n ní you are right. Ìsàlẹ̀ ti sún. Àwọn nọ́mbà wa ò wọlé ní àbí báwo àwọn tí ọ̀kì pẹ́pẹ́ wá wọlé báyìí. Ìsàlẹ̀ ti sún. Ìyá pé nọ́mbà náà lẹ́ẹ̀kan sí láti UK +44 2035 19 7611 +1 31 520 35 498 tàbí +1 682 270 0580. Ọ̀túnba Òfẹ́ Afọláyan wọ́n ní ẹ jẹ́ ká máa fojú tó àwọn ọmọ wa dáadáa. ARB Dulays Sidi Bọ́lájí wọ́n ní very correct. Ọláníyì Táíwò. Ọlámídé Abíọ́lá ọ̀kẹ́ wọ́n darapọ̀ mọ́ wa. Mo kí brọ́dà mi Pásítọ̀ Adéwọlé Timothy Adékànmí láti ìlú Spain. Darapọ̀ mọ́ wa lórí ètò. Àwọn òjíṣẹ́ Ọlọ́run kò bá wa dá sí ọ̀rọ̀ tá a sọ yìí. Ó dáa fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí tó jẹ́ pé ẹ̀ mọ nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí. Òun ni wípé ọmọ láti tó ọdún mélòó kó tó di pé ó lè lo àwọn social media ó lè lo fóònù tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Àwọn kan ní ọmọ ọdún 13, àwọn kan ní ọmọ ọdún 16, àwọn kan sì ní ọmọ ọdún 18. Ọmọ láti tó ọmọ ọdún mélòó kó tó di wípé wọ́n lè lo ìgbédé. Ọlámílékan Abdulgafar Ogundele. Hello. Ẹ káàsán. Good morning. Good morning. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ ma. Ìyá Aṣíwájú ló ń sọ̀rọ̀ láti Chicago. Okay ma, ẹ bá wa dá sí fún ma. Nǹkan tẹ̀ ń sọ tọ́pìkì ńlá tọ́pìkì tó dalẹ̀ sọ lọ́wọ́ yẹn. The best time fọmọ ní pé torí pa wà ní United States US mi wà. So best time fọmọ láti ní fóònù age 14 lèmi fọmọ mi ní fóònù. Ìgbà tí mo dẹ̀ fún mo make sure pé ní school kò lè tán fóònù ó máa mú sínú báyìí. Then èmi ò aláwọ̀ ọmọ mi kó ọ̀rẹ́ torí ọmọ púpọ̀ ni mi ní. Mi ò aláwọ̀ kó kọ́ rẹ̀ torí ìlú yìí kò síbi tó dé wàhálà ló máa ń wà ń bẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́n ọba òkè nìkan ló lè bá wa tó àwọn ọmọ wa. Ṣùgbọ́n kọ̀ǹpútà ìgbà tó di èmi ò jẹ́ kó lọ sórí Facebook rárá. Mi ò aláwọ̀ ọ̀ǹtì ìgbà tó pé
17 years ó ní mọ́mì can I go on Facebook now torí àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí social media but ó dẹ̀ lọ sórí Facebook but mo ṣì monitor on the ground but ọmọ mi ò gbé ìgbésẹ̀ wípé kò nǹkan tí mi ò mọ̀ sí torí pé kò rí mi gan lọ́dọ̀ rẹ̀ báwo ló ṣe fẹ́ lọ kọ́ rẹ̀ sí ṣùgbọ́n topic tó dáa ni ọmọ lè mú fóònù dání torí pé ká fi monitor wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ọlọ́run ọba nìkan àwa bí wọn ni ọlọ́run ló ń bá wa tọ́ adéjìrì gbogbo wọn lágbára ọlọ́run. àmì àṣẹ ìdùnnú. à ń gbádùn yín o. ẹ ṣé ma. ẹ ṣé ma. ìyẹn dáa gan ni. God bless you ma. ọlọ́run àwa ẹ ṣé o ma. àmín thank you ma. ẹ ṣé ma. ọ̀rọ̀ ńlá ló sọ jáde yìí o. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ńlá ni. yéè sọlá sáṣẹrẹ ẹ ṣeun tẹ̀dá kan adékànbí táyọ̀ àdáwà fún iṣẹ́ ọdẹ́tòyìnbó gbèlò ṣọlá ọlánìyàn afro heritage brother wa ẹ ṣeun tẹ̀dá kan. bàbá nìyẹn. ẹ̀yin láǹfààní láti pè wá wọlé náà sórí ètò +1 6822 700 580 +131 520 35498 àti +44 20 35 19 7611. Bàbá mi gbọ́rọ̀ mi o. Bàbá mi gbọ́rọ̀ mi, ilé ayé sọ mi. Ẹni bá rọ kúrò mi láyé. Ẹni bá rọ kúrò mi, àwọn bí aláìsí. Ẹni bá rọ kúrò mi o. Tó bá rọ kúrò mi, àwọn bí aláìsí. Sọ́rí, wọ́n ní máma ṣe pè mí. Ẹni máma ṣe pè mí, bàbá ìṣàkóso mi lẹ́nu ọlọ́run ajá. Wọ́n ní máma ṣe pè mí. Ẹni máma ṣe pè mí, bàbá ìṣàkóso mi lẹ́nu ọlọ́run. ayédáadé la ní pásítọ̀ wọ́n ní Ọmọlójú Àjàlá travel ẹ káàbọ̀ o ẹ ṣeun pásítọ̀ ayẹni adélani iṣẹ́ ìlú náà là ń ṣe káàkiri iṣẹ́ tí ẹran wa náà là ń ṣe káàkiri ẹ̀yin ẹ ṣáà máa fàdúrà ràn wá lọ́wọ́ à ń bá kó lè dáa káàkiri kó lè dáa fún Mistura kó lè dáa fún ìwà náà là ń bá káàkiri. gbogbo ẹ̀ náà la gbà. àyàbá ṣètò olúwa ṣeun. Ẹni bá rọ kúrò mi láyé. Tó bá rọ kúrò mi. Ọmọlójú. náà. mo tiẹ̀ fẹ́ gbọ́ kí ni nǹkan tí wọ́n rò kí ni disadvantage tó wà ní social media tí wọ́n fi ní ọmọ 13 ò tí ì lè lọ sórí social media. tó orí nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní bọ́mọ bá ti pé bóòdù ẹni sọ ní Yorùbá 18 gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe sọ 18 years àti tí àwa náà mọ̀ fúnra wa a ti mọ̀ wípé ọmọ ti tójú bọ́ lásìkò náà gbogbo nǹkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ lásìkò náà ó ti tó láti gbé bùkátà náà fúnra rẹ̀ gẹ́gẹ́ bí èrò àwọn eléèbó sọmọ pé kọ́lọ́ má járí ogun pé ọmọ ṣe nǹkan burúkú wá di pé ó rí táwọn ọlọ́pàá wá gbé ọlọ́pàá tì mọ́lé bó bá ti pé ọmọ ọdún 18 òfin gbé ó lè tì mọ́lé wáyé tó fẹ́ lọ́kọ fẹ́ níyàwó ni ọdún 18 òfin gbé ó lè tì mọ́lé. àwọn oríṣiríṣi tí wọ́n máa ń wò lórí tẹlifíṣàn àbí lórí YouTube àbí lórí anywhere tí wọ́n bá ti ń wò yẹn bó bá wo orú rẹ̀ bó bá ṣe àṣemáṣe níta ó ti tó láti sọ wípé òun gbé bùkátà náà fúnra rẹ̀ ìdí ara àwọn ìdí tèmi fi sọ wípé 18 àmọ́ àwọn èèyàn sọ pé ayé ti di ayé kọ̀ǹpútà èjì báyìí àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ kinní náà lò ẹlòmíín sórí kinní tá à ń sọ yìí mọ́ lò lóògùn rẹ̀ o bó o bá ti lè gbé Facebook báyìí bó o bá ṣọ́ra ó dá lẹ́kọ̀ọ́ tó kù lórí Facebook. bẹ́ẹ̀ ni ẹlòmíín ò tiẹ̀ ní sùn rárá torí ẹ̀. ẹlòmíín ò tún kì í mọ́lẹ̀ lóru wọ́n tẹ̀ tún ṣèkan Nàìjíríà tí wọ́n ń pè ní ẹ̀ṣọ́ àkó bẹ́ẹ̀ mi bá gbé kọlù báyìí lálẹ́ lọ́wọ́ òru láago 12 náà wọ́n bẹ̀rẹ̀ ó di ìgbà tó bá tó parí bí aago bíi 5 kó tó kúrò lórí ẹ̀. ìwà wo ọmọ tó jẹ́ pé lọ skul látàárọ̀ ó padà dé nígbà tó ń lọ skul wọn jẹ́ ó lo fóònù
nígbà tó wá dé lálẹ́ wọ́n fi fóònù lé lọ́wọ́ ó bá bẹ̀rẹ̀ sí ń gbé ìgbà míì òbí ti lè sùn káwọn ọmọ náà ti gba fóònù lọ́wọ́ rẹ̀ mọ́ ṣé o fẹ́ máa mọ́nítọ̀ ọmọ lójoojúmọ́ kó máa gba fóònù lọ́wọ́ rẹ̀ lálẹ́ ni bó bá yá ìwọ kan fúnra rẹ̀ wàá sùn lọ́jọ́ kan bó bá ti gbé báyìí lọ́wọ́ alẹ́ ó di àárọ̀ kó tó gbélé láago 5 ìdájí ọmọ tó yẹ kó ti sọ̀rọ̀ ní àtàlẹ́ jago 5 ìdájí ìwọ ẹ̀ṣẹ̀ wá ń gba fóònù lọ́wọ́ rẹ̀ nígbà tó di àárọ̀ tó kó mọ́ mu lọ skul. sílẹ̀ ti mọ́ ó ti parí gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe. gbogbo tó fẹ́ ṣe ó ti parí rẹ̀ pátá. mọ́ ló lóògùn WhatsApp tá à ń sọ yìí bẹ́ẹ̀ lómi bá gbé WhatsApp yìí bí bọ́wọ́ yẹn ṣe mọ jó lélẹ̀ bíbá yìí ó di alẹ́ kó tó kú lórí kì í ṣe pé àwa tó jẹ́ pé àgbà ń tara náà àwa gan náà mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. wo orú kìíní tà ń lò yìí ó máa ń ṣe àwọn bàbá ń ṣètò nígbà míì ó máa ń ṣe ọjọ́ káwá gan mọ́ kó lórí rẹ̀ nígbà míì mọ́. bẹ́ẹ̀ni. àwọn la fi mọ́ sọ pé àkókò ìgbà wa jákà nǹkan tí màmá Juliana lánìyàn sọ. àwọn ní àwọn gbà pẹ̀lú nǹkan tí Mrs. Olúwatóyìn Jackson sọ àti Alhaji wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa wọ́n ṣe iṣẹ́ ilé wọn báyìí àti school project wọn lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ní sọ wọ́n ní kì í ṣe wọ́n ní it's not important for children to have wọ́n ní kì í ṣe nǹkan tó yẹ tó jẹ́ dandan fún ọmọ láti lo íńtánẹ́ẹ̀tì wọ́n náà àwọn kan mú fóònù wọ́n mú lọ sí iléèwé láti ọmọ ọdún bíi ọmọ ọdún 10 wọ́n ní fún emergency ni pé bóyá àsáré pè lóríṣiríṣi ni wọ́n ṣe ń mú un lọ wọ́n ní kí wọ́n lè pe àwọn òbí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àgbà pẹ̀lú yín náà ẹ ṣeun màmá Juliana Ọláníyàn ẹ ṣe àdúgbò Jimoh Ọmọbọ́láńlé Àjọkẹ́ wọ́n ní màmá Juliana Ọláníyàn tún ní age 13 is okay for computer. Okay, it's okay for computer. Okay. Ọlámídé Abíọ́lá ọ̀kẹ́ ẹ ṣeun tí ẹ bá wa dá sí àgbọ̀ olùkọ́ tí ẹ sọ náà ẹ ṣe àdúpẹ́. Ọlámídé Abíọ́lá ọ̀kẹ́ ní age 18 is the right one. Right one. tí wọ́n pè mí náà sọ gẹ́gẹ́ bí èmi náà ṣe rò. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ṣe mọ̀ pé ní ọmọ 13 ó ti tójú bọ́ níwọ̀n bàtà rẹ̀ òun ọmọ 13 mi gan. ọmọdé má tẹ̀lé ò tí ì tójú bọ̀. ojú wo lọmọdé ọmọ tójú bọ́ tí mo ní ìdìbò kì í ṣe pé bóyá tí lóyìnbó ni wọ́n sọ. bóyá tí lóyìnbó ọmọ 13 kò ṣe pé ó ti tó dá dúró fún rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ 18 lóòótọ́ ṣùgbọ́n ọmọ 13 ẹ lè fọ ọmọ 13 lẹ̀ nínú ilé kó máa dúró táwọn àbúrò ẹ̀ nílùú òyìnbó yìí. nígbà tó ọmọ 13 bá wà nílé pẹ̀lú àwọn àbúrò ẹ̀ tí ìyá wọn ti lọ síbi iṣẹ́ ọmọ gbọ́dọ̀ ní fóònù bó jẹ́ land fóònù lé ní bó jẹ́ tí ìyá máa lè máa pè wọ́n sí pé báwo ni o oúnjẹ yín wà ní fíríjì nǹkan báyìí ni kò ṣe fún wọn nǹkan nǹkan ọmọ fẹ́ bí wọ́n irú ìgbà tó bá lọ sí school sí disaster àbí tí nǹkan burúkú kan déédéé ṣẹlẹ̀ ní school fóònù yẹn nìyá ẹ̀ máa fi monitor ẹ̀ are you okay which area are you jẹ́ kí wọ́n gbé ẹ níbi báyìí àbí kọ́ mọ́ pé ìyá ẹ̀ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o bó jábúrò ẹ̀ nìkan ṣẹlẹ̀ sí tó jẹ́ emergency táwọn ambulance ti wá gbé nǹkan kan fóònù yẹn náà ló máa fi control ara wọn pa nǹkan báyìí ló ṣẹlẹ̀ báyìí irun tèmi fi wò pé at age 13 kò sí nǹkan tó bàdì pé kọ́ ọmọ mú fóònù dání ọmọ mi wọ́n déédéé gbé lọ lórí títì kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ò ṣẹlẹ̀ ń bí o kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa tí ò ṣẹlẹ̀ ń bí nítorí pé àwọn bíbá yìí náà a máa ń ráwọn èèyàn tó pẹ́ máa ṣe bí èèyàn gidi tó máa náà fẹ́ gbọ́ wọn pé mọ́mí ẹ ní gbé ẹ wá dádì ẹ ló ní gbé ẹ wá tọ́mọ yẹn ò bá gbọ́n tó láti pe ìyá ẹ pé òun réyàn kan sí òun ó ní kóun gbóhùn wá wọ́n máa gbọ́mọ náà lọ just because ẹlẹ́tàn kan wà lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ déédéé gbé lọ tí ò mọ̀ so gbogbo àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí parents àti ọmọ kọ́ lè communicate láti lè mọ̀ pé ìkọ́ báyìí ni kóun ṣe ṣùgbọ́n àwọn òbí gbọ́dọ̀ ní ìwé ìtọ́ṣe ń bọ́mọ kó ṣe gbọ́ ọmọ náà ló ń dáhùn nǹkan tóbi bá ń sọ but gbogbo ẹ̀ gbọ́dọ̀ ní limitation. bẹ́ẹ̀ni òótọ́ ọ̀rọ̀ ló sọ òpàrọ̀ kò sí lọ́nà ọ̀rọ̀ rẹ̀. Àfojúsùn Ṣínà Peter sígbà tí wà lọ́dẹ. Àfojúsùn Ṣínà Peter sígbà tí wà lọ́dẹ.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti jẹ́ oríṣiríṣi. Ṣùgbọ́n yìí jọ rí dìrìndì ẹ mú kúrò lára. Ìjọ ṣínà sọ̀gbàdéwé ìlú ṣínà rẹ̀ kí ló ṣe lára ọ̀dọ́. Ẹ̀já wọn lápọ̀ tí ó yọ. Ẹ̀lẹ́gbọ́n mi lábàánà ṣínà gòdè. Ẹ̀já wọn lápọ̀ tí ó yọ. Ẹ̀lẹ́gbọ́n mi lábàánà ṣínà gòdè. Ó ti lè mú kápẹ́rí àkàlà máa gbó. Adébọ̀wálé Abímbọ́lá Fẹ́mi. Ọjọ́ rebi àná òórùn rebi àtiwọ̀. Mo gbọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́. Ilé wa ti fẹ́ mọ pè wá fẹ́ mọ lọ. Gbogbo Elédùmarè. Ọmọwùmí Olúwọlé ẹ káàbọ̀. Ẹ̀yin tẹ̀ ṣe ń dàtú mọ́ ẹ share program yìí. Àkòrí kan tá a ti ń sọ láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Òun náà ni wípé àkókò wo ló yẹ kí ọmọ máa lo àwọn social media tá à ń sọ yìí. Ṣé 13 ni, 16 ni àbí 18? Èyí tí oníkálukú náà ti ń sọ tẹnu rẹ̀ látàárọ̀ tí àwọn èèyàn wa náà ti ń bá wa dá sí. Àwọn ọlọ́pọlọ náà tó ti ń sọ ọpọlọ kalẹ̀ náà látàárọ̀ tí Mistura náà ti ń gbé ọpọlọ kalẹ̀ náà bóyá ń jù síwájú náà ló ń jù sẹ́yìn tàjọ ń fà á mọ́ra wa lọ́wọ́ ní àti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Ṣínà gòdè ẹ̀já wọn lápá tí ó yọ ó ẹ̀lọ́gbọ́n mi lápá náà ṣínà gòdè. Àfọ́jújú ni jọ́ọ̀nù. Ọmọwùmí Olúwọlé wọn ní at the age of 18. Ògúnjọ́. Bó bá wo àwọn fíìmù gan lórí íńtánẹ́ẹ̀tì gan wọ́n á sọ fún ẹ pé 18 for mature viewing pé 18 wọn bá ti tọdún 18. Lóòótọ́ bá bẹ́mi náà ṣe rí náà àwọn kinní ẹ̀ bó ṣe ní àǹfààní bẹ́ẹ̀ náà ni àwọn ilé tó jẹ́ pé wọ́n ní àǹfààní wà. Ó gbọ́ Yorùbá débẹ̀ àǹfààní ní advantages and disadvantages. aláìláǹfààní òun ní disadvantages. Ọdún wọn ní màá mọ̀ ọkọ ẹ̀ Yorùbá díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀jọ̀ àfọ́jújú. Àfọ́jújú ni jọ́ọ̀nù. Agbára wàìwàì ara mi ayágá. Ó lè lọ apò lórí ètò náà kí ni ìmọ̀ràn tí o ní fún àwọn òbí náà àti àwọn ọmọ yìí gan náà. Ó dáa ká tó kúrò lórí ètò ohun tèmi máa sọ ni pé ẹ jẹ́ kí a máa bójútó àwọn ọmọ wa. Bọ́dúmọ́ pé 10 ẹlòmíì gan ọmọ ọdún 8 ló ti ń gbé fóònù lé lọ́wọ́. Ìgbàkígbà tẹ́ bá ti ń gbé fóònù láwọn ọmọ yín lọ́wọ́ just because ìtorí irú ìlú tá wà ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ wọn. Ẹ má fi íńtánẹ́ẹ̀tì sórí fóònù wọn lọ sí school. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ lọ sí school ni ẹ bọ́mọ yín wí. Àwọn ọmọ mi ò kí ń gbọ́rọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ àwọn ọmọ tó ń gbọ́rọ̀ kọ́lọ́run kó fún wa lọ́mọ tó ń gbọ́rọ̀. Ẹ make sure pé wọn ò tán fóònù wọn nígbà tó bá wà nínú school. Tó bá ti jáde kán gbé fóònù wọn kọ́ tán nítorí tó bá ń lọ lé láti mọ bó ṣe máa move tí àwọn bá fẹ́ pè wọ́n sí. Torí tọmọ mi go bá tún tán fóònù gan ọkàn yagan ní balẹ̀ pé ó ti jáde látẹ̀kọ́ wọn mọ̀ bóyá ó ti délé o òun ò ṣe gbá òun ò ṣàgbọ́n. Ẹ jẹ́ ká máa make sure pé kọ́lọ́run kó fún wa lọ́mọ tó ń gbọ́ràn. Ìyẹn ni number 1. Number 2 ni pé tọmọ bá wà lórí íńtánẹ́ẹ̀tì wọ́n fẹ́ ṣe assignment ẹ jẹ́ kó jẹ́ pé time tó bá fẹ́ ṣe assignment yẹn nìkan ló máa lọ sí íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tó bá fẹ́ lọ sí Facebook nǹkan èmi ò bá advice pé ká má tí jẹ́ káwọn ọmọ yẹn lọ sí Facebook until tó bá pé di 18. Tó bá fẹ́ lọ sí social media ó fẹ́ ní Instagram page ó fẹ́ ṣe kíní kan ẹ jẹ́ kó pé di 18 kó tó lọ. Lóòótọ́ àwọn celebrity wa kan wà ọmọ wọn 14, 13 wọ́n ti ń lo Facebook tó ti ń ya fọ́tò àwọn gan ló máa mú wọn lọ studio lọ́mọ ya fọ́tò láti ṣe báyìí wọ́n ti ṣe báyìí. Bóníkálùkù bá ṣe fẹ́ tọ́mọ ẹ̀ ọwọ́ ara ẹ̀ ló wà ṣùgbọ́n lọ́dọ̀ tèmi tó wọ́n máa lọ sí social media ẹ jẹ́ kó pé di 18 kí wọ́n tó máa lọ sí social media. But tó bá fẹ́ ṣe ohun ọkọ̀ fẹ́ ṣe nǹkan kan lórí internet ẹ jẹ́ ká monitor wọn láti ṣe as at that time. That's my take. Ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa ṣe àìsíwọ̀lù ní ẹjọ́ torí Ọlọ́run. Hilary King Smart. Ọ̀pẹ́ ẹ̀mí Kẹ́hìndé ẹ bá ṣe àpógrámù yìí síwọ̀lù. Ọmọwùmí Olúwọlé ẹ bá wa ṣe àpógrámù yìí síwọ̀lù yìí. Bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣe ẹ ṣe o. Dúrójà yìí Abímbọ́lá ẹ bá wa ṣe àpógrámù yìí síwọ̀lù yìí. Akíyẹmí Kúdírát Ọlátúnbọ̀sún ẹ bá wa ṣe àìsíwọ̀lù yìí. Fọláṣadé Kings ẹ ṣe àìsíwọ̀lù yìí. Olúwàbùsà àmì fèé ṣètò ọmọdákìnyìn ẹ ṣe àìsíwọ̀lù yìí.
Adébọ̀wálé Abímbọ́lá ẹ bá wa ṣe àìsí wọ̀ lóyún. Ọlámídé Abíọ́lá Ọ̀kẹ́ ṣe àì. Màmá wa Juliana Ọládìyẹ ẹ bá wa ṣe àìsí wọ̀ lóyún. Jímọ̀ Ọmọbọ́láńlé Àjọkẹ́ ṣe àìsí wọ̀ lóyún. Rasak Sodipọ̀ bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wàyí náà ṣe àìsí wọ̀ lóyún. Sashira Peters ni mò ń jù sátẹ́gùn yìí. Shinamani Afrojuju series 2 wọn la ní ká fi ṣe fàájì tọjọ́ Sunday. Èní kọ́ ni Sunday kejì nínú oṣù tá a wà yìí. Bẹ́ẹ̀ ni àbí. Àwọn Abímbọ́lá ṣe wá pọ̀ lórí ètò yìí lónìí. Sarah Abímbọ́lá Ọdúnládé tún lélẹ́yìí. Ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ iṣẹ́ àìsíwọ̀ lóyún bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Bọ́dà Yẹmí ẹ̀mí ọlá iṣẹ́ àìsíwọ̀ lóyún. Jẹ́ káwọn ẹlòmíì kan rí. Tèmilolúwa Ọmọbùkọ́lá Akínwálé. For African women. Tàwa fún yín o. Adé ẹ̀kọ́ ṣe. Tàwa for Nigeria men. Ìbá wa women ṣàtúntò. Ó níbi tí mo ṣì ń lọ lórí ètò. Pẹ̀lú ìṣẹ́jú díẹ̀ tá a ní. Ó níbi tó rìn yìí ń lọ tí mo fẹ́ bí sátẹ́kù. Ọmọ tí Bọ́lágbẹ̀dẹ̀ mi bá ti ń lọ orin lójú kan. Ó máa ń lorin lójú kan mọ̀ pé ó ní nǹkan tí mo fẹ́ mú jáde ìyẹn Mistura. Aha. In Nigeria, there are women of knowledge. There are women of success. Keep your chance to deliver the good. I beg you. Africa women get knowledge. Africa women. Àwa nìyẹn. Wọ́n náà get talent tàbí beautiful. 90% media corruption. Ọlọ́ọ̀bá mi dùn àkóso wa bẹ́ẹ̀. Ẹ wo nǹkan tí èmi rí sí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́kùn tó pé mò ń lọ lórí ètò. Òun ni wípé àkọ́kọ́ Mistura bí ọmọ bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì ní at the age of 13 years sísàlẹ̀ ó lè lò àmọ́ ní àwọn kankan tó jẹ́ pé wọ́n lè ṣe. Sórí Mistura a ní àwọn tí wọ́n pè ní internet security àbí òye ọ wọ́n máa ń pè kankan ní control key tó ti yẹ tó jẹ́ wípé wọ́n máa fi ń blọ́ọ̀kì àwọn wẹ́bsáìtì kan àwọn pages kan lóríṣiríṣi tó jẹ́ pé ọmọ ò ní lè ráyè wọ ibi tí ò yẹ kó dé mbẹ̀ àti wípé ó ní àwọn channel kan tó máa béèrè password tó ti yẹ fún internet security kò tó pé ọmọ lè débẹ̀ so bí àwọn òbí gan fúnra wọn báwọn gan bá kọ́ bí wọ́n ṣe ń lo kínní káwọn gan mọ̀ bí wọ́n ṣe lè fi internet security sí orí anything tí wọ́n bá ń ṣe ìyẹn tó bá gbé kọ̀ǹpútà nìyẹn torí orí kọ̀ǹpútà lóríṣiríṣi ni àwọn ọmọ kan àti pé fóònù wà lọ́wọ́ wọn bí wọn bá ra fóònù tó lè browse ìjọ mọ̀ pé tí wọ́n yẹ pé kán pè kán fi gbọ́ àlàáfíà àwọn ọmọ ní skul ìwé kí tó bá wà bọ́n wọn bá fi fóònù àwọn fóònù kan wà tó yẹ pé ta máa ń lò lẹ́yìn àtijọ́ bó bá rántí ó tí ì lè rántí torí kò tí ì pẹ́ tí wọ́n ń lo fóònù náà àwọn tó ti ṣe kinní díẹ̀ ló lè rántí. ọmọ kọ̀ǹpútà màlẹ́mí náà kí ló ń sọ yìí. èmi ò mọ ìbéèbè èmi kàn rò bẹ́ẹ̀ ni èmi mò ń sọ̀rọ̀ ó dàbí pé o mọ̀ ló jẹ́ kí n. mo jọ̀bílẹ̀ lójú ẹ̀ bí àwọn ọ̀rẹ́ ẹ̀. àwọn bíi Nokia pèmí padà wọ́n. bí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ọmọ kinní tẹ̀ tó jẹ́ pé wọn ló lọ bá wọn tẹ̀ remote. kí ni. ìbílẹ̀ làwọn eléyìí. àwọn fóònù kan wà tó jẹ́ wípé wọ́n lè rà fáwọn ọmọ tí ò ní sí pé wọ́n ń browse lórí rẹ̀ lẹ́yìn pé kákàn pé ṣàlàfíà nìkan lè pa fóònù kan fi pamọ́ àwọn fóònù fáwọn ọmọ tó bá fẹ́ lo fóònù àwọn fóònù náà wà bẹ́ẹ̀ àwọn tó bá sì jẹ́ pé wọ́n ti bàlágà wọ́n ti wọ àkókò tá a sọ pé ọmọ ọdún 18 àwọn náà
àríra fóònù tó bá ń browse fún wọn àmọ́ kọ́ control ẹ̀ kan fi password lóríṣiríṣi náà sí àbí èyí o prophetess gbogbo mi fún mi àwọn rẹ́rìn mo tún ráyọ̀ fìbọ̀ ẹ ṣeun ṣàlàfíà lẹ́wà tẹ́mi òní ẹ ṣeun àdúpẹ́ kẹ́ni sùúrù lérè ẹ ṣeun àdúpẹ́ Prince Adekunle Farayola ẹ ṣeun àdúpẹ́. African women self-minded, sensible, they are beautiful. African women beautiful. My student 7.5 FM la wà nílùú London àti gbóhùnsáfẹ́fẹ́ Mistura Asunramu and Omoloju Olodumare yín rẹ̀ international broadcasters làwọn ọmọ àbíbò ni ta ló ń ṣẹ́jú sí èwo ni oníkéyàn kan máa ṣẹ́jú sí mi ilé agodo. orin bàbá ló ń wọ̀ mí lára. ó yan ṣe ọlọ́bẹ̀ ṣe lórí ètò yìí afẹ́mọ ká gbá ara wa lórí ètò ilé wa ti ń pè wá àwa fẹ́mọ lọ Mistura ń lọ àsàlátù ẹbí náà ń lọ ṣọ́ọ̀ṣì ìrọ̀lẹ́ ẹ lọ fẹ́ lè ṣí. mo ń lọ ṣọ́ọ̀ṣì ìrọ̀lẹ́ ẹ̀mẹ́ta la máa ń ṣe ṣọ́ọ̀ṣì ń bì àárọ̀ ọ̀sán àti ìrọ̀lẹ́ kí ló dé ibi àbórun ṣé ibi nípa ni àbórun ìwónú méjèèjì. wàláì méjèèjì ni. Ọmọge lùjọba jíjọsọ before you go further now. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe afẹ́mọ́ lọ lórí ètò tòní títí ọjọ́ mẹ́jọ tí a tún jọ pàdé lórí ètò Amúlùdùn ẹ pàdé èmi ọmọ yẹn Omoloju Olodumare lọ́la lórí ètò ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú àlejò pàtàkì tí mo fẹ́ mú wá Mistura bó ló ṣe ń lọ dágbére fáwọn èèyàn wa. ẹ̀yin tèmi nílé lóko gbogbo bí kíbi tẹ̀ tí ń gbọ́ wa adúpẹ́ pẹ́ òkun gẹ́gẹ́ bí Omoloju ṣe máa ń sọ á láwọn dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun á láwọn kíyín tológun èmi náà ti wá kíyín báyìí mo ní ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa ẹ ṣé tẹ́ bá wa share ẹ ṣé tẹ́ bá wa comment ẹ ṣé tẹ́ pè wá wọlé Ọlọ́run á máa fìṣọ́ ẹ̀ máa ṣọ́ gbogbo wa ní gbogbo ìlú tàbá wa God bless you tó bá ti di ọjọ́ Jímọ̀ olóyinmọmọ ẹ pàdé mi lórí ètò Connect with Misty tó bá ti di Sunday kẹ́ tó pàdé wa lórí Amúlùdùn ní Sunday tó ń bọ̀ náà kọ́lọ̀ nǹkan máa fìṣọ́ ẹ̀ṣẹ̀ wa tó bá ti dìgbà náà kó tó dìgbà náà nà èmi kí yín mo ní ó dà. ẹ advert yẹn wà bẹ́ẹ̀ ká gbé sókè bẹ́ẹ̀ ni ń bẹ níbí káwọn èèyàn wa lè gbọ́ bá a ṣe ń ṣètò. You can be Miss World, you can be Miss Africa, you can be Miss Nigeria. Normally, nothing can be done. I said before, love or could be children and women. But nowadays, money for love or ground. Me, I know they blame women. àtọ. I know they blame women at all. mo kí màmí Juliana Ọláníyàn wọ́n wà pẹ̀lú alátàárọ̀ títí tá a fi parí ètò ni. ẹ ṣé àdúpẹ́ ìfẹ́ tẹ ní sí wa ọlọ́ọ̀bá mi ìgbà ìṣòro nípa náà rẹ̀. ìrètí ń bẹ lórí ilé àgbàlá ayé pátá Connect with Misty náà lè tó gbòde ẹ darapọ̀ mọ́ gbajúgbajà òṣèré onítíátà tí gbogbo ayé mọ̀ bí ẹni mọ̀ owó Mistura Ọmọbọ́láńlé ọmọ Ṣàṣọ́rí Asunramu ewu òsínà ni mo ń pè rí tá a mọ̀ sí fàlẹ́ olómi ọmọ Èkó àrómi sálẹ̀ gbẹlẹgbẹ omi níwá omi lẹ́yìn òkun lọ́tún wọn sá lọ́sì wọn lẹ́ni tọ́bádẹ́kọ̀ tí ọ̀gbà gbọmọ bẹ́ẹ̀rí ọláyìn ìdè wọn lọ́gbọ́n olúwa rẹ̀ ẹ̀dọ̀ wà lákèéjì Èkó ní iye ọgbọ́n Èkó ní ilé ìmọ̀ ọjà rẹ̀ Mistura ọmọ ibú owó sùn fọ́ọ̀rùn lànà ni mo ń kí lọ́wọ́lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ Mistura lábala Connect with Misty àti Kúnlé Crown lórí 11th Media Radio nílùú Amẹ́ríkà ni mo ń wí ní gbogbo ọjọ́ Jímọ̀ láago kan fún ti Texas láago méjì ti New York láago méje ti Nàìjíríà àti ti UK náà ni ètò Amúlùdùn náà gbẹ̀yìn rárá Mistura ọmọ Asunramu pẹ̀lú Omoloju Olodumare ni wọ́n máa ń dá bí ẹdun tí wọ́n ń sì máa ń rọ̀ bí òwe ní gbogbo ọjọ́ Sunday lórí ètò Amúlùdùn lórí My Sweet FM náà ni láago mẹ́sàn-án.
mẹ́sàn-án àárọ̀ ti Texas, láago 10 ti New York, láago 3 ọ̀sán ti Nàìjíríà ni mo ń wí. Ètò náà ó dùn ó sì túmọ̀ ọ́n lárin ìrìn. Kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn kẹ́ ẹ lè bá gbádùn ara yín. Kọ̀mọ̀ tí ẹ tún wá tán síbẹ̀ rárá ọmọ bẹ́rí ọ̀la. Ẹ lè pè wọ́n fún onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láti darí ètò yín lẹ́yìn wa. Àbábàgà ìjókòó lẹ́yìn wa. Abẹ́ẹ̀fẹ́ ìyá fíìmù ni. Technical equipment òun kọ́. Àbí kan tí ẹ bá yín ṣe packaging kí gbogbo ìvẹ́ǹtì yín lè dùn kó lè lárinrin. Ẹ dáwọn wò lẹ́nu yín ọmọ bẹ́rí ọ̀la. Bẹ́rí ọ̀la yìí lẹ́mu ní kẹ́ ẹ lè rí wọn wò bí ìran. Mistura ọmọ Asunramu ọmọ ṣaṣọ́rẹ́ ìwò sínú ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. Ètò yẹn tún ti dé nílẹ̀ lógo kájọ gbígbà takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà ẹni ọ̀sìn tí màá tún lè yí o kájọ bó pẹ̀lú Omoloju Olodumare kájọ bó ọ̀rọ̀ ìṣítí kájọ bó ètò àsìkò tó ń bọ̀ ní lọ́gán rí kájọ bó lórí My Sweet FM 97.5 kájọ bó. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítí kọ́kọ́ ìtùkà tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà lánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 07 21 923 tẹ̀ sójú ẹ̀. Filẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò. Gbogbo ẹni tí a jọ ṣètò papọ̀ lónìí a kì í yẹn ṣe àdúpẹ́. Ẹ̀yin tí ẹ dúró tì wá náà ẹ ṣe àdúpẹ́. Ó dàbọ̀ ó dìgbà kan náà. A pàdé lọ́la. You can be Mr. World, you can be Mr. Africa, you can be Mr. Nigeria. Without money, nothing can be done. You can be Mr. World, you can be Mr. Africa, you can be Mr. Nigeria. Without money, nothing can be done. But why you answer, Papa, you buy it, Papa, Papa, you buy it. Bàbá yóò ká yẹ́yẹ́yẹ́. Bí bàbá jáde yẹ́yẹ́. Ìwọ ni bàbá lọ. Ṣèbí dàgùn bò wálé, olómi dàgùn bò wálé, ojú romi o, ara mi wà lọ́lọ́. Ṣèbí dàgùn bò wálé, olómi dàgùn bò wálé, ojú romi o, ara mi wà lọ́lọ́. Ṣèbí dàgùn bò wálé, olómi dàgùn bò wálé, ojú romi o, ara mi wà lọ́lọ́. Ṣèbí dàgùn bò wálé, olómi dàgùn bò wálé, ojú romi o, ara mi wà lọ́lọ́. Ẹlẹ́gbẹ́ mi lẹ́gàlẹ́gà. Ọmọdégbé o. Ọmọdégbé yeyeye. Ọmọ yunifásitì o. Ọmọ tẹkinọ́lọ́jì o. Ọmọ polytechnic o. Ọmọ grammar school yeye. Ọmọ primary school o.